sí alhamdulilayi ọlọ́jẹ́ gbowó jèrè àwọn ọmọ wa ìwọ tíyàwó ò lè fẹ́ ṣe fáàrí ìwọ tíyàwó ò lè bẹ ya fọ́tò ìwọ tó ọmọ ẹ̀gún ò lè bẹ ya fọ́tò tí wọ́n mọ̀ pé bàbá aburú aláburú ni bàbá àwọn ìwọ tẹ́ pé nígbèsí ayé ẹ̀ ṣé jẹ́ nsọ tọrọ kan fún yẹn ọjọ́ tí ọmọ ẹ̀ ò bá tí ì sọ fún ẹ pé you are the best father in the world ó tí ì ṣètò o tí wọn ní sọ sẹ́nu ọmọ ẹ o kọ́ ọmọ ẹ kọ́ máa dédé wú ẹ máa gbá my daddy you are the best dad in the world ọjọ́ mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní gbọ́rọ̀ yẹn lẹ́nu àwọn ọmọ mi orí mi máa ń wú ni kí wọn ṣe wà látà ń ṣe kó tó má wàá gbàgbé ọmọ kọ́lọ́n tó wá yí àwọn ọmọ yẹn alhamdulilayi sódà kí wọ́n fẹ́ lò ní ọ̀rọ̀ yẹn ni wípé gbogbo bógun yẹn wá ṣe le tó ọlọ́run fún aláṣeyọrí àti wá gba àwọn àáfàá yẹn lẹ́nu ẹ̀ báyìí ó fẹ́ o ó kọ́ o mo ní you will learn in hard way you will learn in hard way ó dẹ̀ padà learn in hard way náà so that obama wa lu àpamọ́ àṣàmọ̀ èèyàn kan kinní kan bàbá bísíbà bàbá kinní kan wàhálà tiẹ̀ ní àwọn ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ àní o ò gbọ́dọ̀ gbé fọ́tò àáfàá kan mọ́ tún gbé fọ́tò àáfàá kan bí máa ń ṣe tẹ́lẹ̀ ìwọ gan mọ̀ pé ọlọ́run fún ara ẹ̀ ti gba ọlọ́run ti gba àwọn bàbá yẹn lẹ́nu ẹ̀ náà ẹlẹ́ẹ̀kejì nínú àṣeyọrí wa wá ní wípé kò wá sí ẹlẹ́ṣẹ̀ kan ò ní lọ láì jìyà mú kí ìfowópamọ́ pé àní gbogbo tó ń ṣe iṣẹ́ wàá kéré ẹ̀ láyé wàá tún kéré ẹ̀ lọ́run ó wá da púpọ̀ kó tètè jìyà ẹ̀ láyé kọ́lọ́n yá fi ẹ̀ lọ́run kí ìjọba tètè yá ọwọ́ òfin mú ẹ kọ́lọ́n bá ṣàforíjì fún ẹ lọ́run òun ló bí gbogbo ìgbésẹ̀ táwa náà ń gbé pé eléyìí ò gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ àwa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lé ní wípé ìjọba ti bá wa dá sí i so that ó wá ń sá lọ ó sá lọ ẹgbẹ̀rún sàámú ni kò lè sá mọ́ ọlọ́run lọ́wọ́ àmọ́ kíní yẹn kan dájú ọgbẹ̀rún sàámú ò lè sá mọ́ ọlọ́run lọ́wọ́ pẹ̀lú bench warrant tó wà lórí ẹbí mẹ́rin tó wà lórí ẹ̀ ń sìn mo mọ̀ pé ọjọ́ ló ń pẹ́ o no voice kẹ̀ ọjọ́ ló ń pẹ́ o ìpàdé kì í jìnnà ọjọ́ ló ń pẹ́ o ìpàdé kì í jìnnà one day monkey go market no go come back monkey kan yẹn dájú monkey go market no go come back so that àwa ti fẹ́ lé ọlọ́run pé fún ara ọlọ́run máa mú ẹ you understand so that gbogbo ìyẹn wá ń gbé lórí pé wọ́n fẹ́ gbé bench warrant kò ń bẹ́ẹ̀ gbogbo ẹ̀ náà ibo ló já sí pàbó ló já sí tó yé pàbó gbogbo gbìyànjú Liberty Stadium lórí pé kán lè gbé bench warrant kó lórí kíní kan pàbó ló já sí so that àǹfààní wà fún yín o ẹ lè lọ ṣàpí o sọmọ ń ṣàpí ẹ lọ ṣàpí ṣùgbọ́n kí ní ta mọ̀ ní pé kéèsì tó wà lórí ẹ yìí kò sẹ́ni tó máa mú kúrò ńbẹ̀ kéèsì criminal case ò kì í kú ní kóòtù kò kì í kú kàmá àti wàásù tó tún dúró díẹ̀ ní UK páálí wọn tún gba páálí ẹ gbogbo gbìyànjú pé fẹ́ gba passport ẹ ó tún já sásán sódà gbogbo eléyìí náà mo di pé Ọlọ́run ti fún aláṣeyọrí lórí ẹ̀ ò bá wà bẹ̀rẹ̀ sí ní bá mi lórúkọ jẹ́ kó máa lọ bá rẹ lórúkọ jẹ́ kó gbogbo yẹn ò kàn mí àwọn tí n fẹ́ gbà lọ́wọ́ ẹ mo ti gbà wọ́n lọ́wọ́ ẹ èmi mọ̀ gbà wọn bàbá yẹn lọ́wọ́ ẹ tó ní kọ́ táwọn èèyàn ń sá fún tó fi ń sá fún Saheed tẹ́lẹ̀ ni pé wọ́n mọ̀ pé aláburú ẹ̀dá ni kò sí ẹni tó máa tákù ẹ̀ tí ò ní parọ́ mọ́ tí ò ní bà lórúkọ jẹ́ tí ò ní máa fi ṣe yẹ̀yẹ́ òun làwọn èèyàn ń sá fún wọ́n yìí máa ń yẹra fún ṣùgbọ́n èmi kó gbogbo tèmi mo gbélé ẹ lọ́wọ́ parọ́ mọ́ mi bà mí lórúkọ jẹ́ fi mí ṣe ẹ̀ gbogbo kinní yẹn kò ní ìtumọ̀ sí mi wò skin tàwa ti tíìk ó ti tíìk dákú wọn náà ọjọ́ tó ti ń ṣe ó yọ lára mi fi ẹ ṣe fàájì kiri ọ̀tún la mo ti máa gbé báàgì mo tún travel lọ́tún la kò ní ìtumọ̀ sí mi ìwọ ni nǹkan ń ṣe that's why nǹkan tó ń ṣe ẹ yẹn òun ló bí tó fi ń ronú pé bọ̀bọ̀ yìí ti bà tòun jẹ́ o bọ̀bọ̀ yìí ti bà tòun jẹ́ báyìí ni yóò ṣe ní bàtà aláburú jẹ́ tó bá ní pé èèyàn kan abatẹnijẹ́ ẹni tó bá jẹ́ aláburú ọmọ bá tiẹ̀ jẹ́ ni èmi gan mọ̀ kí mi ò bá tiẹ̀ jẹ́ láàbọ̀ wàláì Saheed súnmọ́ bíi láìláṣí láìláìláwọ̀ èmi gan mọ̀ kí mi ò bá tiẹ̀ jẹ́ láàbọ̀ ó dẹ ló béèrè fún ìwọ ń ṣe yẹ̀yẹ́ ni ìwọ ń parọ́ ni èmi ń ṣe normal thing tó yẹ kí n ṣe underground mo dẹ̀ ń rí náà tìjà so that nísìn free movement yẹ Ọlọ́run ti gbà ìlú èyìnbó ìmí tún dúró díẹ̀ ńbẹ̀ so that ìhun tó yẹ kémi ṣe lèmi ń ṣe gbogbo tí wọ́n ń ṣe lórí tèmi pàbó ló já sí
wọn náà gbìyànjú wàhálà gbìyànjú o oníkan wọn àtáàkì mi pàbó ló já sí oníkan mú mi lẹ́kọ̀ọ́ pàbó ló já sí gbogbo táwa ń ṣe làwa ń succeed lórí tiẹ̀ alhamdulilayi Ọlọ́run ni o bá wa sáré jù bẹ́ẹ̀ yẹn lọ ò lè bọ́ nínú ẹ̀ wá mi ò mọ bóyá bọ́ ní gbogbo wàhálà tó wà nílẹ̀ yìí mi ò mọ bóyá bọ́ ń bẹ̀ ò lè bọ́ ń bẹ̀ o bá máa sọ pé ìwọ ló ní airport ìwọ ló ní Muritala ìwọ ló ní ṣẹ́ńbà wàhálà tiẹ̀ nìyẹn wàhálà tiẹ̀ nìyẹn so that lórí ọ̀rọ̀ ẹ yẹn a máa pa yẹn ìyẹn ti parapọ̀ sẹ́gbẹ́ kan so that ṣó dẹ̀ rí pé ọ̀kan lọ́mọ ó mọ kéwú kò mọ kéwú Saheed ní tí màá tẹjọ́ ń fà kó sọ̀rọ̀ kéwú ń bẹ̀ wọ́n gan mọ̀ pé àwọn àfáà tó já lùsùnà wà jàmáà tó bá ń sọ̀rọ̀ kéwú ó máa sọ pé kán gbé kéwú sí sẹ́gbẹ̀ àjọ wa ná kéwú à ń lo ọpọlọ tọ́lọ́run jọ fún wa ní adẹ̀jọ́ lo street orientation tọ́lọ́ ọpọlọ tèmi ju tiẹ̀ lọ orientation mi ju tiẹ̀ lọ gbàdájọ́ ń pò tẹ́lẹ̀ nìyẹn tó wá ń pè ó fẹ́ kájọ wa ná kéwú sí torí gbogbo òde tó ń ṣe yẹn kìíní kan gbogbo yẹn sàkámà wọ́n gan mọ̀ pé wọ́n ní o mọ̀wé ó ní oníráìtìn o mọ̀wé ó ní oníráìtìn wọ́n ní òlọ́lé kéwú oní ọmọ kéwú èèyàn kan ní òní certificate lọ́wọ́ wọ́n ní ọmọ kéwú tó gbogbo yẹn lọ́dọ̀ ńlá àkáyè wọ́n mọ̀ pé báàbù làákàyè tó wá rí lórí yẹn tó mọ̀ pé lóòótọ́ ọmọ kéwú èmi ò sọ pé mo mọ kéwú o ṣùgbọ́n mọ̀ pé mo lọlé kéwú mo dẹ̀ máa ń sọ ọjọ́ tí mo ti wà lé kéwú ni mi ti jó mi mójútó torí pé mi sọ pé mo fẹ́ lò gbà tí ń gbé ogun ilé wa mo máa ń sọ àìmọye àwọn júnior mi tọ́lọ́wọ́n ní kó yé jù mí lọ àìmọye júnior mi tọ́lọ́wọ́n ní kó yé jù mí lẹ́mi ò ń ṣe fáàrí náà táwọn náà dẹ̀ mọ̀ wípé ọ̀kan lọ́mọ yìí Ọlọ́run kẹjọ àwọn náà lọ láti lè kéwú afẹ́ ní ìkáyé nìyẹn bẹ̀ yẹn ó kún dẹ́dẹ́ àní ìkáyé ó kún dẹ́dẹ́ júnior mi ní lè kéwú ni náà júnior mi pátápátá ní lè kéwú ni ṣùgbọ́n ó kún dẹ́dẹ́ Ọlọ́run kẹ náà afẹ́ ní Kùránì nìyẹn júnior mi ní lè kéwú ni ó kún dẹ́dẹ́ yẹsàdúnmọ́kà nìyẹn júnior mi ní lè kéwú ni gbogbo wọn kún dẹ́dẹ́ ṣùgbọ́n òun náà mọ̀ wípé ọ̀kan lọ́mọ láyìn tóun náà wá Ọlọ́run fún ní nǹkan míì táwa náà ò ní títí kan ìmọ̀ọ́mù tọ́lá ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ tẹ́ni tó ń dráàgì lọ́wọ́lọ́wọ́ àbí Ògbómọ̀ṣọ́ júnior mi ń lè ké Àjọlọ Sùlé Abíọ́lá ni júnior mi ni ṣùgbọ́n Ọlọ́run ní káwọn mójútó jù mí lọ nígbà pé nǹkan táwọn ẹni tó mọ̀ kó ń fẹ́ lọ jẹ ìmọ̀ọ́mù kò ní mójútó kéwú ṣé mi fẹ́ jẹ ìmọ̀ọ́mù láyé tèmi ni èmi tí mo kọ́ mọ́gíláṣí tí mi ò jẹ ìmọ̀ọ́mù mọ́gíláṣí mi máa ní fẹ́ lọ jẹ ìmọ̀ọ́mù Jamiu kan tó ń ṣẹlẹ̀ ṣé mi fẹ́ jẹ ìmọ̀ọ́mù láyé ṣé mo ní fẹ́ jẹ ìmọ̀ọ́mù nígbà tí mi ní fẹ́ jẹ ìmọ̀ọ́mù mo ní àsàlátù mo dá àsàlátù lẹ mo ṣe wà yìí mo fi hàn síbẹ̀ ni ṣé mo ní fẹ́ jẹ àmírù ni ṣé mo ní fẹ́ jẹ àmírù ni mo ní lè kéwú mo fi hàn síbẹ̀ ṣé mo ní mo fẹ́ jẹ mùdírù ni nígbà tí mi ní fẹ́ jẹ mùdírù mi ní jẹ mùdírù láyé mi Ọlọ́run má jẹ́ kí n bá wọn jẹ mùdírù mi ò ní jẹ ìmọ̀ọ́mù láyé mi Ọlọ́run má jẹ́ bá wọn jẹ ìmọ̀ọ́mù mi ò ní jẹ ṣéwù Ọlọ́run má jẹ́ kí n bá wọn jẹ ṣéwù láyé mi ìtì máa jẹ náà mo ti jẹ yìí ẹ́míà ni máa jẹ ọlọ́mọ kí n lọ jẹ òye olóyè ẹ́míà ni wọ́n ń jẹ ńlẹ̀ álímì ọmọ álímì ni mí ẹ́míà ni wọ́n ń jẹ ńlẹ̀ álímì àti mọ́mù àti ṣéwù àti mùdírù gbogbo wọn ó di wù abẹ́ ẹ́míà gbogbo wọn wà pẹ́ àti mọ́mù ṣéwù mùdírù bẹ́ẹ̀ lọ́dọ̀dọ̀ álímì ilẹ̀ lọ́dọ̀dọ̀ ẹ́míà ilẹ̀ lọ́dọ̀ everybody kí ló kọ́ mi bọ́dẹ̀ pa bí wọ́n kú bí mọ́mù fẹ́ ṣe nǹkan kan mufti fẹ́ ṣe nǹkan kan ẹ̀yìn mùdírù fẹ́ ṣe nǹkan kan ọmọ adọ́dọ̀ alimi ọmọ agbọ́dọ̀ lọ gbàyànjá lọ́dọ̀ ẹ́míà ló máa fàṣẹ sí ẹ́míà ó di wo wàhálà ló kúrẹ́ sí ṣùgbọ́n kíní kan mo mọ̀ láàrin Madi Saheed àáfà ẹ̀ ni mo jẹ́ ṣùgbọ́n tó bá wá rí i pé okun dẹ́dẹ́ mo fẹ́ challenge ẹ Saheed ẹ bá mi kọ́ọ̀tì eléyìí mo fẹ́ challenge ẹ tó bá pọ̀ okun dẹ́dẹ́ lóòótọ́ bó ṣe ń pera ẹ ló ṣe tó láàrin èmi àti ẹni mi sẹlòmí o jẹ́ kí èmi àti ẹ jẹ́ ká ṣe debate ẹ jọ mo ń wá ẹ ní àáfà tó lè ṣe debate fún mi àti Saheed kákọjọ nọkéwu Saheed mo mọ̀ pé orientation mo ti nù ẹ́ pa lórí orientation ẹ jẹ́ kí wọ́n kàn set èmi àti ẹ kámẹ́rà kọ́kọ́ gbé wa síbẹ̀ pé kán wá ṣe mọ̀nàkọ́ṣà fún wa tó yẹ kán wá ṣe mọ̀nàkọ́ṣà kán gbé èmi àti ẹ síbẹ̀ kájọ lọ ṣe mìtíàn ẹni sẹ́mìtùn tí ó mọ̀ tó mọ̀ nǹkan ló ń jẹ́ àlìmìtíàn tó yẹ ká lọ sí ìdára ká wá ṣe mìtíàn bẹ́ẹ̀ ni wà bẹ́ẹ̀ náà ká ala ló gẹ́tò làrọ̀ bí ìyàn fúsìyàn
léèzà yáàni ẹ má ṣe mi ti hàn fún mi àti ẹ wàá mọ̀ yìí pé àánú ẹ gan àánú máa nà pa so that jẹ́ ká gbé yẹn jù ú lẹ̀ mo challenge ẹni o jẹ́ ká jọ àjọbọ́ tó yàgò so that ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ mo rí ẹ pé ò ń ṣe training tó lórí training yẹn náà wọ́n náà mọ̀ kó tán rẹ̀ ní tó bá mú ẹ ń gbòòrò jẹ́ ká gbé yẹn náà jù ú lẹ̀ ṣé wàá rí ẹlẹ́ẹ̀kẹta ìyẹn wọ mi níbẹ̀ lọ lórí yẹn torí gbogbo tó ń flash ìwọ ló ní gbá ìwọ ló náwó ìwọ ló ní kòkò bàbá àṣàsùn ọ̀kan lọ́mọ ò ní nǹkan kan ṣèkíyù ò bá ní ìwọ ló ní airport ìwọ ló ní immigration ìwọ ló ní gbá ìwọ ló náwó Saidi ìyẹn kọ́ mo torí ẹ̀wà sórí social media gbogbo ayé mọ̀ wípé ohun tí mo torí ẹ̀wà mo ti achieve ẹ̀ ṣé gbogbo tó tọ́ pé ó ní yẹn mo yọ̀ǹda fún ẹ bíyàn bá gbin iṣu mẹ́wàá tó ní ọgbọ̀n iṣu lòún gbìn ṣùgbọ́n tó bá jẹ iṣu mẹ́wàá tán á jẹrọ ogún sọ̀rọ̀ mo yọ̀ǹda gbogbo tó ní yẹn fún ẹ kò sí tó kàn lé gbogbo tó ní ọ̀rọ̀ ọjọ́ mi ni àbúrò ẹni tó nóhun làgbà ẹni ọ̀rọ̀ ọjọ́ mi ni jíkà kó lórí yẹn gbogbo torí gbogbo fúláàgì tó ń fúláàgì kankan mi ìwọ náà mọ̀ pé fake life ló ń lò tó dáa gbogbo yẹn alhamdulilayi pé a ti ṣàṣeyọrí lórí ọ̀rọ̀ ẹ jẹ́ ká gbìyànjú lẹ̀ bí yẹn ṣe jẹ́ nìyẹn ìyẹn jẹ́ number 1. Number 2 òun wà ní wípé mo ní message fún gbogbo àwọn alásàlátù ní UK ṣé ti rí ọlọ́run fún ààrẹ ló pa ànábì wa Muhammad láṣẹ pé inna Allaha wa bada izi aza basmala ẹtúgé ó ní inna Allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhal ladina amanu sallu alayhi wa sallimu tasliman ọlọ́run ní pé mo pè yín tẹ́ nígbàgbọ́ òdodo gbogbo ẹ̀yin tẹ́ nígbàgbọ́ òdodo inna Allaha òun ọlọ́run ọba fún ààrẹ wa malaikatahu àtàwọn màláíkà yusalluna ala nabi salatu da'iman làwọn ṣe bá nàbí wa Muhammad ya ayyuhal ladina amanu gbogbo ẹ̀yin tẹ́ bá wá gbàgbọ́ pé ọlọ́run lọ́lọ́run o ya ayyuhal ladina amanu sallu bimana fílù amúrì Saidi orí ẹ ti dàrú bóyá tó kọ́ tiẹ̀ wàhálà tiẹ̀ ní òkú mọ́ nǹkankan ọlọ́run ní fílù amúrì sọ́ọ̀lù ẹ ṣe àsàlátù fún ànábì o sọ́ọ̀lù ọlọ́run ló pa wá láṣẹ bẹ́ẹ̀ so that àwọn kan wá dìde wọn ní ẹ má ṣe àsàlátù fún ànábì ẹ má kóra yín jọ èmi wá ń béèrè pé nílùú òyìnbó tá a wà yìí tí a bá kóra wa jọ ní mọ́kíláṣí pàǹṣẹ́ àsàlátù fún ànábì báwo la ṣe fẹ́ kóra wa jọ wọ́n ní bídíà ni mo ní ní tó wá fi lè mú yín pé àsàlátù ní bídíà náà ni álíkọ̀ náà bídíà ni álíkọ̀ torí pé gbogbo kìíní ànábì ò ṣe é ṣùgbọ́n a mọ̀ọ́mọ̀ kóra wa jọ torí pé ká lè máa ríra wa kọ́ lẹ́kọ̀ọ́ àwọn kan wá ní pé kò rí bẹ́ẹ̀ èmi ò bá níbọ̀dì jiyàn but ò ní kí n má ṣe àsàlátù fún ànábì wa alaikum salam ajábàṣírá ó tiẹ̀ dá ara UK lẹ́yìn now lẹ́yìn ìgbà yẹn àwọn kan tún wá dìde wọ́n sọ pé àwa tá wà ní diaspora àgọ̀ wọ́n ní àgọ̀ wọ́n ní tí màá pé àgọ̀ ni owó táwa ń pa àwa ń kó fún àwọn diaspora donsis àwa ń kó fún àwọn fi ń ṣayé tiwọn. now mo wá rí wípé ní UK báyìí sìn à ń gbọ́ fìnnìfìnnì pé Yusuf Adépọ̀jù wà ní UK à ń gbọ́ pé wà ní UK a dẹ̀ gbọ́ wípé àsàlátù Ar-Rahman kọ́lọ́mà mi ṣe dáadáa fún gbogbo àwọn jamaatu àsàlátù Ar-Rahman ní ìlú London àkọ́kọ́ tó kọ́kọ́ wá sí London àwọn àsàlátù Ar-Rahman yìí níjọ́ tó lọ síbẹ̀ àwọn ni wọ́n dá owó fún níjọ́ tó wọ́n béèrè pé kí ló fẹ́ káwọn ṣe wọ́n dá owó fún wọ́n ra bọ́ọ̀sì fún nígbà tí wọ́n ra bọ́ọ̀sì fún tán ó padà sí Nàìjíríà ó wá di wípé àsàlátù tí yẹ pé àwọn náà ni wọ́n ń gbé ẹ kiri àwọn náà ló tún wá ń sọ wípé wọ́n gọ̀ máa play rí ẹ o ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ tún ni wípé ó tún wá ń sọ wípé gbogbo ẹni tó bá ti ń ṣe tẹ̀sùbà tó ń ṣe àsàlátù fún ànábì
inú iná ló máa wọ̀ ṣé àwọn tó máa wọ nínú náà kó tó máa wá dáwó fún ẹ lẹ́ẹ̀kejì yìí ìbéèrè ni o lọ́pẹ́ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ jẹ̀mọ́ alásàlátì ní UK ó jẹ́ kẹ́ ẹ sọ jí ó kọ́kọ́ sọ fún gbogbo ayé pé wọ́n ní kó máa wọ UK mọ́ wípé àwọn kan lọ competition against òun kó máa wọ UK mọ́ èmi sọ nígbà náà pé mi ò mọ kankan ń pa ẹ̀ wàláhì tàlá mi ò mọ kankan ń pa ẹ̀ ó ní wọ́n ti báńdì òun kó máa wọ UK mọ́ ó ní mi ò mọ kankan ń pa ẹ̀ o ṣùgbọ́n ìwọ tó ní wọ́n báńdì ẹ ní UK láti fi wá public sympathy láti máa pé ó fẹ́ máa bà wọ́n kan lórúkọ jẹ́ kí gbogbo ayé lè máa fún ẹ ní public sympathy pé wọ́n dẹ̀ ṣàbúrú fún o ń ṣàbúrú fún wọn jẹ́ kó wọ UK ṣebí UK náà ló padà wá wọ̀ yìí tó bá báńdì yàn ní UK ó kéré ju wọn fún lọ́dún 5 irú Fúlàní ń sìn dáímọ̀ ni wọ́n fún Fúlàní má wọ UK mọ́ láyé àti gbogbo àrọ́mọdọ́mọ ẹ̀ náà fún Fúlàní èmi kàn fi yẹn kún ni o mi sì ń bẹ o mo mọ̀ pé irú Fúlàní ń sìn tó mú Fúlàní má wọ UK mọ́ àrọ́mọdọ́mọ ẹ̀ kò gbọdọ̀ wọ UK mọ́ Amẹ́ríkà yìí ń sìn wọ́n ní Fúlàní náà kò gbọdọ̀ wọ Amẹ́ríkà mọ́ kò dẹ́sí kan tó fagbó ti Fúlàní yẹn jìbìtì lòun lù jìbìtì ló fà nítorí ẹ̀ lẹ́kọ̀ọ́ UK ó lu jìbìtì ni tọ́tọ́rí ẹ̀ lẹ́kọ̀ọ́ Amẹ́ríkà ó lu jìbìtì ni mo ṣe ń béèrè pé tí wọ́n fi jìbìtì ṣe ẹ́ ni mò ń bọ̀ Fúlàní má kánjú o wọn bí ẹ̀dá kó sá lọ Fúlàní ìgbẹ̀yìn lọ́rọ̀ tiẹ̀ ń bọ̀ ìgbẹ̀yìn ni o. now ó ní pé wọ́n báǹdì ẹ ní UK láti wá public sympathy ó tún wá ń ṣe fídíò nínú ó wá dùn pé bàbá wa dáadáa Adépọ̀jù náà tún wá ń sọ pé wọ́n lé ní UK ní ó túmọ̀ sí pé à ń sọ fún yín pé bọ̀bọ̀ yìí ń parọ́ anybody will competition against ẹ̀ náà anybody will competition against ẹ̀ pé kó máa wọ UK mọ́ the only thing tó ṣẹlẹ̀ ń gbà yẹn ni wípé ó apply fún UK visa wọ́n deny yẹn so that wọ́n lè deny yẹn lẹ́nìkan tó gbọ́dọ̀ padà fún ẹ lọ́la àyìnbó èèyàn tó wà ní Nàìjíríà tó ti apply fún US visa UK visa tí wọ́n fún wọ́n lè padà yá tún fún wọ́n tún padà fún so that àmọ́ ń gbà yẹn ó apply fún UK visa wọ́n fún ó dẹ̀ bọ́ síta oní àwọn kan àwọn Muslim diaspora àwọn donsisi àwọn dondati àwọn ọ̀kan lọ́mọ àwọn náà lọ blọọkì ẹ tí mi ò mọ nǹkan kan nípa ẹ̀ náà sìn UK náà ló ti wá wọ̀ yìí kí ló tó wà bọ́ta padà ń sìn pé báyìí mo ṣe wọ UK o wọn blọọkì mi o wọn ṣe gbá o wọn ṣàwo ó dẹ̀ ń parọ́ àwọn mùsùlùmí ló lọ competition against ẹ nígbà yẹn lọ́hùn ó sọ nígbà yẹn lọ́hùn ó tún padà sọ ó ní pé online petition ni àwọn Christian ló kọ ó ka orúkọ ẹni tó kọ báyìí mo program ìjọ yẹn online petition ó kọ báyìí pé Christian orúkọ Christian lórúkọ ẹni tó ṣe online petition yẹn ṣùgbọ́n ihun tí ó sọ ní pé online petition yẹn o wọ́n ní kí bí èèyàn for example ní omi ìmọ̀ actual figure yẹn tó ń kó sáà yẹn o bí wọ́n ní kí èèyàn bíi 2000 sáà yẹn èèyàn bíi 10,000 wá sáà yẹn òun wá wò pé ẹ gbà mí èèyàn 2000 náà kó sáà yẹn petition yìí àwọn tó sáà yẹn ti lé ní 10,000 ṣé òun náà lòun wáyé aláburúkú tó yẹ kó béèrè lọ́wọ́ rẹ pé kí ló ṣe tí òun yàn fi sáà yẹn petition yẹn but petition yẹn kò fly torí petition yẹn mi ò believe pé wọ́n lè torí ẹ̀ kán máa ní kó máa wọ UK mọ́ òótọ́ ní petition kò yẹ kán yẹn wọ UK mọ́ àìmọye tẹ́kọ̀ di band pé kó máa wọ UK kó máa wọ US ṣé àwọn ṣe petition lórí tèmi náà rí ìwọ kan fúnra rẹ o ṣe petition lórí tèmi Yusuf tó ti lọ submit ẹ̀ sí àwọn ọ̀dọ̀ àwọn Interpol o tún submit ẹ̀ sí ọ̀dọ̀ àwọn immigration America ṣé mo wá sọ́rí ni Yusuf ó ṣe petition lórí mi ó submit ẹ̀ sí US embassy US immigration I could remember Nàìjíríà kan láti mo lọ nígbà kan ní pé wọ́n lọ attack Yahya Gambari nígbà tí mò ń bọ̀ wọ́n ṣe petition online fún mi now wọ́n ṣe online petition fún mi nígbà mo dẹ̀ dé US mo fẹ́ wọlé wọ́n ní pé kí ló ṣẹlẹ̀ Nàìjíríà wọ́n fi gbogbo ẹ̀ wọ́n ní ọmọ kan mo dẹ̀ sọ ọmọ kan ń parọ́ ọmọ wèrè kankan ọmọ kankan o kó tó wá di pé Saheed padà wá jẹ́wọ́ pé àwọn làwọn plan ẹ̀ wọ́n kò sí lọ attack mama Yahya Gambari wọ́n plan yẹn lé mi lórí ni mo dẹ̀ padà gé fídíò yẹn wọ́n ń parọ́ ni so that ihun tó ń ṣe tí gbogbo mùsùlùmí ó ní àwọn mùsùlùmí sáyẹn ó yẹ kó béèrè pé kí ló sáwọn mùsùlùmí fi ń sáyẹn petition lé lórí torí tá a bá wò Yusuf mo ti sọ fún ẹ tipẹ́tipẹ́ mi ò àgẹ́sì dáwà ẹ bí ẹ gbọ́dọ̀ pé dáwà ẹ òwúlò ń lu òyìnbó torí pé olè máa wá ṣe dáwà pé kí wọ́n wá criticize ẹ̀sìn ní public ń bí báyìí olè wá criticize ẹ̀sìn tó gbé ẹ̀sìn tó wà nílùú òyìnbó is more than 500 religions ló wà nílùú òyìnbó so that olè wá sílùú òyìnbó máa criticize
ṣùgbọ́n kan tẹ́mi fẹ́ béèrè lọ́wọ́ ẹ ni wípé àsàlátù tó fẹ́ lọ tó ní ó fẹ́ lọ ṣe prógámù ń bẹ̀ ní Al-Rahman níjọ́ Sunday àti àsàlátù tí ó wo àsàlátù tó fẹ́ lọ ní UK kí ló fẹ́ lọ preach ń bẹ̀ ìbéèrè tèmi nìyẹn kí ló fẹ́ lọ preach ń bẹ̀ ṣé ó fẹ́ sọ fáwọn alásàlátù wípé ohun tí wọ́n ń ṣe yẹn o bídíà ni wọ́n máa ṣe mọ́ kó fásàlátù mọ́ wọn lórí lẹ́yìn alásàlátù ní UK ẹ gbọ́dọ̀ wake up àlejò tẹ́ fẹ́ gbà ẹ gbọ́dọ̀ mọ́rú àlejò tẹ́ fẹ́ gbà ìyí tí àáfàá kan dálẹ̀ láti bí ọdún 3 sí 4 tó fẹ́ fọ́ àsàlátù mọ́ yín lórí ní àsàlátù tẹ́ pé ẹ ti mọ bẹ ṣe ń rí àwọn alásàlátù yín káàfàá kan wá dé wá pé bídíà alásàlátù o ẹ̀yin alásàlátù ẹ máa lọ lé yín kán fọjọ́ mọ́ yín lọ́wọ́ bẹ́ẹ̀ sì wọ́n sọ fún yín pé bídíà alásàlátù ni o kò yé mi àbí ẹ̀yin mùsùlùmí tẹ́ tí ń ṣàsàlátù fún Ànábì ló fẹ́ wá ka báíbù fún kẹ́ lè di mùsùlùmí mi ò mọ̀ tó fẹ́ wá ṣe o àbí ó fẹ́ sọ fún yín pé ẹ̀dùn sísì torí pé owó tó fẹ́ wá gbà lọ́wọ́ yín yẹn ìgbẹ́ ìtọ̀ tẹ́ ń fọ̀ ẹ gbọ́ nǹkan tó sọ bẹ́ẹ̀ wo ò gbọ́ nǹkan tó sọ yìí rí ẹ wá gbọ́ nǹkan tó sọ ẹ gbọ́ nǹkan tó sọ yìí ẹ gbọ́ nǹkan tó sọ yìí torí wọ́n lágbẹ́ ọ̀kọ́lọ́mọ Yusufu ẹ gbọ́ nǹkan tó sọ ní dóń sísì lẹ́yìn mùsùlùmí ẹ̀yin tẹ́ wà ń bẹ́ ẹ gbọ́ lẹ́nu ẹ̀mí sinmi láì. Àwọn ilé ọkọ̀ àwọn gbogbo wàhálà oògùn tọ́lẹ́tì tí wọ́n ń fọ̀ ilé ìyàgbẹ́ tí wọ́n ń fọ̀ òkú tí wọ́n ń gbé wọ́n lè máa rí owó yẹn gbà lọ́wọ́ wọn sírí pé àwọn táwọn diaspora àwọn gbọ̀ bí adósìs àwọn ilé ọkọ̀ àwọn gbogbo wàhálà oògùn tọ́lẹ́tì no voice kẹ. ilé ìyàgbẹ́ tí wọ́n ń fọ̀ òkú tí wọ́n ń gbé wọ́n lè máa rí owó yẹn gbà lọ́wọ́ wọn irú ẹ̀ náà ṣẹlẹ̀ sí ọ̀dọ̀ wàhálà oògùn tọ́lẹ́tì. no voice kẹ. She found out Black Hebrew here for 15 years. What do I do? I should hear what Oloni ọgbẹ mi. Black Hebrew tó jẹ́ pé kò sí ìmọ̀ ká ní program ká fẹ́ ṣe nǹkan ọmọ ẹgbẹ́ tẹ̀síwá káàkiri. Ìwọ́n tó bẹ̀rẹ̀ ní Hálùsùnà. Táàmù wa bọ̀ ọmọ wa ní ilé ìbánu yàrá bá mi kó máa fa tẹ̀síwá. Kí ló ń fà? Ok, good. Nígbà tó ọjọ́ ìwà àmàpè sófin ni àìsàn fún wípé nílé jọ ṣe papọ̀. Àwọn ìfìdí náà lè kó sí àgbè. A sì máwọn ẹ̀rí wá lóríṣiríṣi. Ó sì ní òṣè mọ́, a sì jẹ́ àgbè kó òṣè mọ́. Nígbà tí ó kọ́kọ́ jọ ìwà tá a rí bẹ́ẹ̀ náà, wọ́n wá bá wa bí àwọn ẹ̀ẹ́dàpọ̀ ẹbí mi náà òun ti dé ẹ̀kọ́ òun lọ sí church. Àwọn èèyàn ní voice ń bọ̀ jẹ́ kí n play ẹ̀ mi báyìí ẹ ní sùúrù o ẹ jẹ́ n play ẹ̀ mi báyìí àwọn èèyàn ní voice ń bẹ̀ yẹn bóyá ẹ gbọ́ dáadáa jẹ́ n play ẹ̀ mi báyìí ẹ tún gbọ́ mi báyìí. Ṣé nípa àwọn táwọn diaspora àwọn god they are doses. ṣé ń gbọ́ báyìí. Àwọn ilé ọkọ̀ àwọn gbogbo wàhálà oògùn tọ́lẹ́tì tí wọ́n ń fọ̀ ilé ìyàgbẹ́ tí wọ́n ń fọ̀ òkú tí wọ́n ń gbé òun lè máa rí owó yẹn gbà lọ́wọ́ wọn. Ṣé ń gbọ́ báyìí ẹ jẹ́ n tuntun play. Ṣé nípa àwọn táwọn diaspora àwọn god they are doses. Àwọn ilé ọkọ̀ àwọn gbogbo. Mo ń bọ̀ o bóyá ṣé ń gbọ́ ṣáwọn èèyàn ti ń gbọ́ dára báyìí. Yes ṣáwọn èèyàn ń gbọ́ báyìí. Ẹ bá mi comment ẹ bá ń gbọ́ o. Ẹ bá mi comment o. Ṣé nípa àwọn táwọn diaspora àwọn god they are doses. Àwọn ilé ọkọ̀ àwọn gbogbo wàhálà oògùn tọ́lẹ́tì tí wọ́n ń fọ̀ ilé ìyàgbẹ́ tí wọ́n ń fọ̀ òkú tí wọ́n ń gbé òun lè máa rí owó yẹn gbà lọ́wọ́ wọn. Ṣé nípa àwọn táwọn diaspora àwọn god they are doses. Àwọn ilé ọkọ̀ àwọn gbogbo wàhálà oògùn tọ́lẹ́tì tí wọ́n ń fọ̀ ilé ìyàgbẹ́ tí wọ́n ń fọ̀ òkú tí wọ́n ń gbé òun lè máa rí owó yẹn gbà lọ́wọ́ wọn. Ṣé nípa àwọn táwọn diaspora àwọn god they are doses. Àwọn ilé ọkọ̀ àwọn gbogbo wàhálà oògùn tọ́lẹ́tì tí wọ́n ń fọ̀ ilé ìyàgbẹ́ tí wọ́n ń fọ̀ òkú tí wọ́n ń gbé òun lè máa rí owó yẹn gbà lọ́wọ́ wọn. Irú ẹ̀ náà ṣẹlẹ̀ sí ọ̀dọ̀ mi lórí ọ̀rọ̀ Abdulhakeem tó ń ka Bible nǹkan tó ń ka Quran tó Ọlọ́run tí ó ti yà mí yà ó
ó ti kúrò lọ́dọ̀ wa báyìí, ó ti lọ join Jamiu Adégúnwà. So bí mo ṣe farada Abdulhakeem náà nìyẹn for a period of 15 years kó tó wá di wípé àwọn àṣírí ẹ̀ wá tú. Ọlọ́ọ̀ni ọ̀gbẹ̀mí mi. Abdulhakeem tó jẹ́ pé kò sí ìmọ̀ ká ní program ká fẹ́ ṣe nǹkan. ẹ jẹ́ máa ṣe analysis kìíní. ẹ jẹ́ máa ṣe analysis kìíní. tí nípa àwọn táwọn diaspora àwọn god they are doses. náà àwọn ilé ọkọ̀ àwọn gbogbo wàhálà oògùn tọ́lẹ́ẹ̀tì tí wọ́n ń fọ̀, ilé ìyàgbẹ́ tí wọ́n ń fọ̀, òkú tí wọ́n ń gbé, òun ó lè máa rí owó yẹn gbà lọ́wọ́ wọn. now àwa táwa ní diaspora ẹ wò bóyá ń sọ fún ọ ní pé àgọ̀ ẹ dákun ṣé àwa àgọ̀ lóòótọ́ ni. ẹjọ ṣáwa táwa ń lu èyìnbó ṣé àwa gọ̀ tí àbá gọ̀ ni ẹ wo wàhálà tá à ń ṣe ń lu òyìnbó lóòótọ́ ẹ wo wàhálà tá à ń ṣe ń lu òyìnbó iṣẹ́ tẹ́lòmíì ṣe ń lu òyìnbó kò lè sọ jáde tí wọ́n wá ṣe wàhálà yẹn kíyàn kan wá bá ẹ láti Nàìjíríà tó dẹ̀ tọ́ pé o gọ̀ kó tọ́ pé o gọ̀ tí àwa dẹ̀ dá owó tiwa fún tó lọ fowó yẹn ra mọ́tò tó lọ fowó tiwa ra mọ́tò jẹ́ pé ó tún wá dé Nàìjíríà ó wá ń sọ fọ́ka pé àwa táwa ń diaspora àgọ̀ ẹ dákun irú onítọ̀hún tó bá wá padà wá tó bá náà tún dé tó náà tún fẹ́ wá tọrọ owó lọ́wọ́ wa òun fẹ́ jẹ 30 years anniversary tó ń ṣe pàwọn alábẹ́ ẹ̀dájọ́ ẹ lẹ̀ ẹ dákun ṣe ká tún kóró owó wa fún onítọ̀hún ìbéèrè ni o ẹ gbọ́ lẹ́nu ẹ̀ o. tí nípa àwọn táwọn diaspora àwọn god they are doses. àwọn ilé ọkọ̀ àwọn gbogbo wàhálà oògùn tọ́lẹ́ẹ̀tì tí wọ́n ń fọ̀, ilé ìyàgbẹ́ tí wọ́n ń fọ̀, òkú tí wọ́n ń gbé, òun ó lè máa rí owó yẹn gbà lọ́wọ́ wọn. tí nípa àwọn táwọn diaspora àwọn god they are doses. àwọn ilé ọkọ̀ àwọn gbogbo wàhálà oògùn tọ́lẹ́ẹ̀tì tí wọ́n ń fọ̀, ilé ìyàgbẹ́ tí wọ́n ń fọ̀, òkú tí wọ́n ń gbé, òun ó lè máa rí owó yẹn gbà lọ́wọ́ wọn. ṣe gbọ́ irú ẹ̀ náà ṣẹlẹ̀ sí. ṣe gbọ́ dákun tí a bá gọ̀ lóòótọ́ tó mú tójú ẹ ń rí ìlú òyìnbó pàápàá jùlọ ní tẹwà ní UK àná ará UK máa ń ṣe mí o ó jáde ó bá tó fi ẹ̀dẹ́ láwa fáwọn àtàwọn l'Amẹ́ríkà ará UK kò ó yí sí ká máa wí mi fáwọn ará UK kí ará UK tó lè sí pé ó kọ́ 4 bedroom flat ní Nàìjíríà okùn mú ọ̀tún àti bọ́ sí tòsí àti bọ́ sí tọ̀tún lánàá lèmi ṣe ń ṣe mí pé òun gbé UK fún 20 years ẹ̀hún wá dé Nàìjíríà òun wá ra lé mẹ́kìn òun ra lé mẹ́ta òun ra lé mẹ́rin òun ra lé gbogbo ẹ̀mú ní ṣẹṣẹ ìlú òyìnbó náà ní ṣùgbọ́n yẹn wàhálà tiẹ̀ nìyẹn ibẹ̀ kọ́ mo fẹ́ lọ. kí o wá mú owó yẹn kó tó wá ní o fẹ́ fi ṣàánú èèyàn kan Nàìjíríà kẹ́ni ẹ wá sọ pé o gọ̀ dàkú ṣé tí wọ́n tó ń bá wá padà wá tó dẹ̀ pé wáàsí tó fẹ́ wá ṣe yẹn mi ò mọ tó fẹ́ wá sọ o because iná dáyà kò mú láṣà tà tó bá lóòótọ́ pé kíyàn ka báìbù kíyàn mọ bíyàn ṣe máa tọ̀yàn kúrò ní Christianity bọ́ sínú Muslim Yusufu ń gbìyànjú ṣùgbọ́n ọ̀gá ìṣe ni stars Jamiu Adégúnwà mọ báìbù jù lọ Jamiu Adégúnwà mọ gbogbo ẹ̀ jù lọ but Yusufu Ọlọ́run yọ̀ǹda kinní kan fún òun ni bíyàn ṣe manipulate ẹ mọ̀ pé Ọlọ́run fún ní ẹ̀bùn kinní kan bíyàn ṣe lè fi sùúrù gbàtọ̀wọ́ èèyàn tí Yusufu bá rojọ́ fún ẹ tí Yusufu bá rojọ́ fún ẹ tó bá báyàn jẹ́ fún ẹ wàláì tí ò bá gbọ́ tẹnu ẹnì kejì ó lè bẹ orí onítọ̀hún nípa pé kíyàn fi sùúrù àti tàn jẹ́ kó máa fi ẹ́ńtàyàn Yusufu mọ̀ọ́rù yẹn ṣe gan tọ́lá gbogbo mẹ́tọ̀ọ̀yàn tó wá ń lò tó fi ń mú àwọn èèyàn wá nú ẹ̀sìn yẹn ẹ jẹ́ ká gbà pé kò sí nǹkan tó burú jù bẹ́ẹ̀ torí àwọn fídíò mi wà táwa bá wò báwọn ti máa gba Islam lọ́wọ́ ẹ̀ gan wàá mọ̀ pé eléyìí ẹ̀yin gọ̀ níbi ló ń pa yín o ó kàn ju àkàrà sọ̀bọ ni ṣùgbọ́n kò sí tó burú jù mbẹ́ àníkàn ti máa bọ̀ ní Islam ṣùgbọ́n ẹni tó ti wà nínú Islam tó ti ń ṣe àsàlátù fún Ànábì wáàsí wo ló fẹ́ wá ṣe fún ó bá yànnà mọ́kálásí oníkó bẹ̀rù Ọlọ́run ibo ló bá ti wá bá èèyàn tó bá mọ́kálásí ó ní ẹ bẹ̀rù Ọlọ́run èèyàn dẹ̀ bá mọ́kálásí wáàsí bẹ̀rù Ọlọ́run kò yẹ àwọn tó wà ní mọ́kálásí mọ́ o l'Amẹ́ríkà yìí o tó bá ti bá yànnà mọ́kálásí l'Amẹ́ríkà má wàá ṣe tákù lọ ọkọ̀ tí kò báwo ni ohun tó ń ṣe yẹn ò ṣe ní bàjẹ́ ló kù torí wọn ihun tá à ń ṣe ń lu òyìnbó ẹni kálukú bí sọ̀kọ́jà kó lọ́jọ́ ọ̀sán kíláàsì
so that ìjọ Rahman àti wọn látara láti inú UK èèyàn tó wá fẹ́ wá ṣe wá sí i ẹ dákun ṣé ó fẹ́ wá sọ fún mi kẹ́ ẹ bẹ̀rù Ọlọ́run ni àbí wá sọ fún yín pé àsàlátù tẹ́ ń ṣe yẹn o bídíà nítorí pé ẹ gbọ́ lẹ́nu ẹ̀ ń sìn tó ń sọ fún Abdulhakeem tó ń tẹ̀lé wípé nítorí pé ó ń fa tẹ̀sùbà ó ń ṣe àsàlátù fún ànábì ó ní bídíà ni ẹ gbọ́ lẹ́nu ẹ̀ bísímìláì. ní ọ̀dọ̀ mi lórí ọ̀rọ̀ Abdulhakeem tó ń ka báíbù nǹkan tó ń ka Quran tó Ọlọ́run tí ó ti yà mí yà ó ti kúrò lọ́dọ̀ wa báyìí ó ti lọ join Jamiu Adégúnwà so bí mo ṣe farada Abdulhakeem náà nìyẹn for a period of 15 years kó tó wá di wípé àwọn àṣírí ẹ̀ wá tú Ọlọ́ọ̀ni ọ̀gbẹ̀mí mi. ẹ dákun ẹ wo manipulation bó ṣe máa ń rojọ́ nìyẹn o ìwọ tí làákàyè ò bá pé pérépéré wàá mọ̀ pé Ọlọ́run ni ò gbẹ̀mí mi lọ́nà wo ẹ dákun lọ́nà wo ni pé èèyàn ń ṣe àsàlátù fún ànábì èèyàn ń fa tẹ̀sùbà ìwọ ló fún yàn ní suspension pé kó má wà mọ́ ó dẹ̀ lọ join àwọn tó pè ẹ̀ ọ̀nà olófẹ́ torí ẹgbẹ̀mí ẹ̀ ń torí pé ó ń fa tẹ̀sùbà ẹ wo manipulation so that ó fún ọ̀rọ̀ yẹn ní echo so that àwọn tó bá ń gbọ́rọ̀ wá lábúrú lọmọ Hakeem yẹn o ó fẹ́ pa Yusufu irọ́ ló ń pa wàláhì irọ́ ló ń pa. a ní gbọ́ngàn tí mo sọ lákọ̀ọ́kọ́ ó ní pé àwọn diaspora wa la competition against òun kóun máa wọ UK mọ́ irọ́ ni wàláhì tàlàǹsì wọn bílẹ̀ sí ìlà wà kò sí ẹni tó ń parọ́ tó Yusufu lórí social media sami rọ́bìlì kaaba lànàtú láì alàlìkàsí bíi wàláhì tàláhì súnmọ́ bíi láìlàsí ìlà wà kò sí ẹni tó ń parọ́ tó Yusufu lórí social media yìí but Ọlọ́run fún lẹ́bùn pé òun mọ irọ́ pa pẹ̀lú sùúrù ṣèwúrà wa yìí ń sìn tábàdì sọ̀rọ̀ gbùdùgbùdùgbùdù ọmọ àdìkọ́ọ̀tì ọ̀rọ̀ wa máa ń bínú wa ṣe kí làwà ṣe ń pọ̀npọ̀ ẹ̀ síta yìí àmọ́ wọn máa fi sùúrù mú sí yín ni a máa fi sùúrù tì bọ́ yín lára ni a máa tì bọ́ yín lára ni a máa tì bọ́ yín lára ẹ máa gbọ́ lọ. Abdulhakeem tó jẹ́ pé kò sí ìmọ̀ ká ní program ká fẹ́ ṣe nǹkan kó máa gbé tẹ̀síwá káàkiri ìwọ tó péré ní Alisuna tá a máa wá bọ̀ wọ́n lè bánu yàrá gbà mí kó máa fa tẹ̀síwá kí ló ń fà. ẹ gbọ́ ó ní ìwọ tó péré ní Alisuna ó ń fa tẹ̀sùbà káwọn dẹ́ fìgbà táwọn fẹ́ gbà àwọn sọ pé Alisuna wà jàmọ́ làwọn ẹjọ́ gbogbo èèyàn Alisuna wà jàmọ́ ẹjọ́ tó tọ́lọ́ kí ló kan Alisuna wà jàmọ́ pẹ̀lú àsàlátù ẹ dákun kí ló kan Alisuna wà jàmọ́ pẹ̀lú àsàlátù nítorí wàá fi lè mú pé ń rí ẹni tó ń pèrè l'Alisuna lásàlátù irọ́ ló ń pa tánú Fúlàní ṣe máa ń ṣe mí pé òun ṣe bí Alisuna wà jàmọ́ ó dẹ̀ násàlátù kan Ìbàdàn oníkan l'Àbújá oníkan l'Èkó dẹ̀ ẹ má máa tan ayé èmi ò ní pé èmi ò against àwọn Alisuna wà jàmọ́ o but dúró lórí mọ́kì fún ẹ ìnàlẹ́dí náà kọ́ lórọ́bù náà ńlá òsúnmọ́ ìsìtàkọ́mù dúró lórí mọ́kì fún ẹ sọ́dọ̀ mọ́kì fún yín ni pé kò sí nǹkan tó ń já sàlátù kí lẹ lọ́ ń ṣe ń bẹ̀ tó bá pé torí owó lẹ ájílì máàlì ẹ máa gbọ́ lọ. good nígbà tó ọjọ́ ìwà a mọ̀ pé Súfì ni a sì sọ fún wípé a ní lè jọ ṣe papọ̀ ó fi kíní ilẹ̀ ó sì àgírí a sì mọ àwọn ẹ̀rí wá lóríṣiríṣi ó sì ní o ò ṣe mọ́ a sì jẹ́ àgírí pé ò ṣe mọ́ níjọ́ tí ó kọ́kọ́ jọ ìwà tá a rí níjọ́ náà tó wá bá wa pé ẹ dákun ẹbí mi náà òun ti orúkú díẹ̀ kó òun lọ sí church kò ní láti ní knowledge kó òun fi lè proof fáwọn sisters òun wípé òun ò ṣe Christianity Islam ló fẹ́ máa ṣe mùsùlùmí náà kúkú bí òun àwọn àdé program kan la bá sì rí lọ́ba yọ aṣọ funfun lẹ̀ lọ tẹ̀ sínú mọ́sáàsì èwo lélẹ̀ làwọn àgbè pé ó lè máa ṣe orí ilé lẹ́yìn wa this is nonsense. Níjọ́ náà lọ àwọn nínú àwọn kẹsẹ̀tì tí mo fún un làwọn kẹsẹ̀tì ìgbà kan tẹ́ ẹ ti ṣe tipẹ́tipẹ́ ti Sihiru Sọ̀dátùl Fátì tó ti pẹ́ mo ti ní lọ́wọ́ gẹ́gẹ́. ẹ wá gbọ́ ẹ dákun ìwọ tó mọ̀ pé kéèyàn má ṣe Sọ̀dátùl Fátì tó gbà pé kéèyàn má ṣe Sọ̀dátùl Fátì kò dáa ẹ dákun àsàlátù àràmánì àwọn ń ṣe àsàlátù fún ànábì
àfáà wa àgbà tó jẹ́ ìmáàmù wọn níbẹ̀ Ọlọ́run ṣe dáadáa fún wọn onísúfí ni wọ́n onísúfí òun ni wọ́n Ọlọ́run ṣe dáadáa fún bàbá náà Sheikh Najimudeen so onísúfí ni wọ́n sódà ṣé owó fẹ́ lọ sọ fún wọn sí pé ohun tó ń ṣe yẹn ò dáa ni àbí kí ló lọ ṣe ń bẹ̀ torí kò yé mi o sódà àwọn alásàlá tó ẹjẹ́ apik ẹ máa gbọ́ lọ. òun ni mo wà lára gbogbo àwọn nǹkan tá a play fún nígbà náà tọ́lọ́ sí i tó sì àṣẹ ọdọ́gbọ́n ni ẹ wá wo kó wá tàn wá for almost 15 years tó jẹ́ pé kíní burúkú ìwà lọ́kàn àlàbá. ẹ gbọ́ nǹkan tó ń sọ ó ní pé ó wá tàn yín 15 years kíní burúkú yìí wá lọ kíní burúkú tó ló ń fa tẹ̀sùbà kíní burúkú tó ń ṣàtàjú fún ànábì dájú ṣáká ihun tó ń ṣe tó ní kò dá yẹn ṣe bóun ìwọ náà fẹ́ lọ ibẹ̀ ni wọ́n náà lọ ní UK báyìí kí ló ń torí ẹ̀ lọ sátàlátù ní UK ṣé o fẹ́ lọ sọ fún wọn pé ihun tó ń ṣe yẹn o nítorí kò yé mi o ẹjọ́ mi máa ní ìdí question and answer ẹjọ́ fàyè lẹ̀ fún àwọn àtàwọn máa lò online o ẹni tẹ́ bá dẹ̀ wà ní UK tẹ́jà àwọn èèyàn tiwa ẹjọ́ Ọlọ́run máa gbà yín láàyè ẹ lọ́ bá wa béèrè béèrè ṣé ihun tí ìwọ náà fẹ́ lọ ṣe yẹn ṣọ́lọ́run fọwọ́ sí ànábì fọwọ́ sí lọ́dọ̀ ti yín kí ló fẹ́ lọ ṣe ń bẹ̀ ṣé tó bá wá ṣe tán ṣé tó bá fún ẹ lówó ṣó ò ní ìgbà oh my God ìbéèrè ni o ṣé tó bá fún ẹ lówó ṣó ò ní ìgbà nítorí kí ló ṣe ń lọ àwọn tó fún ẹ ní bọ́ọ̀sì nígbà tó kọ́kọ́ lọ ní 2019 tó dé Nàìjíríà nígbà tó dé padà ló wá ń sọ gbogbo eléyìí o ó tún wá padà ló gbàgbé wípé òjò a máa pa ni wọlé kan lẹ́ẹ̀mejì ó túmọ̀ sí pé nǹkan tí wọ́n náà ń sọ fún ayé wípé alùsùnà wà jàmọ́à ní mí o òun tàn àwọn alùsùnà wà jàmọ́à ní òsí lára wọn ibi tí mo lọ nìyẹn òun tàn àwọn alùsùnà wà jàmọ́à ní òsí lára wọn tó tún bá wà lára wọn ni ibo ni wọ́n ti rí alùsùnà wà jàmọ́à kan kó máa tójú bọlé àwọn alásàlá tún kiri kó fẹ́ gbowó lọ́wọ́ wọn ó sí lára àwọn alùsùnà wà jàmọ́à ó mọ̀ọ́mọ̀ fìyẹn kó wọn lómi ọbẹ̀ ni ó tàn àwọn alùsùnà wà jàmọ́à eléyìí tó ń sọ yìí ń sìn òfin tàn àwọn alùsùnà wà jàmọ́à nígbà yẹn ni ó sí lára wọn náà tó bá ní wàkúlù bídíà dọ̀là wàkúlù dọ̀là láfi náà rí ihun tó ń ṣe yìí gangan náà bídíà ni ṣùgbọ́n àwọn ò gbà pé wàkúlù bídíà dọ̀là gbogbo bídíà kan ní dọ̀là àwọn bídíà kan àwọn bídíà tó hasan wà tẹ́pẹ́ à ń ṣe nítorí pé ó máa mú ẹwà bẹ́sìn so that eléyìí tó ń sọ yìí ń sìn jọ tó tọ́ lọ ṣó fẹ́ lọ dà sàlátù wọn rú ni ẹ máa gbọ́ lọ. wọ́n gbà pẹ̀lú gbogbo àwọn nǹkan míì ká tó wá gẹ̀ẹ́tẹ̀ pé eléyìí ṣe ń tà lè má bá ṣe pọ̀ nígbà tó lọ́wọ́ wa ní debate wa suspension tá a fún ó sì kú ó sì lọ jẹ́ Adégúnwà wọn àti Adégúnwà àdájọ́ ṣe ní ìsìn. ṣe ti gbọ́. ṣé Adégúnwà máa jẹ́yàn gidi. pírọ́blẹ́mù tó ní ní gangan nìyẹn o Adégúnwà yẹn ni pírọ́blẹ́mù Yusufu tó bá ní kí ni pírọ́blẹ́mù Yusufu Adégúnwà ni nítorí ìyẹn fi wọ́n lẹ̀ ó lọ jọyìn Adégúnwà ló torí ẹ̀ sọ pé Sufi ò dá Isaac Jamiu gan ṣó ń ṣe Sufi ni ṣé Isaac Jamiu Adégúnwà ń ṣe Sufi àmọ́ torí pé ó fẹ́ ba Isaac Jamiu lórúkọ jẹ́ lóyún kọ́kọ́ ba Akeem lórúkọ jẹ́ sọ́dà káwọn tó ń bá sọ̀rọ̀ yẹn lè rí gẹ́gẹ́ bíi pé lára wọn ni ó sí lára wọn náà ó sí lára wọn dúró sójú kan má jẹ oyè ẹ̀yìn ṣekú ṣọ̀bẹ ẹlẹ́ẹ̀kejì ń bẹ ẹ̀yin jọ̀mọ́ wa ní UK ẹni tẹ́ fẹ́ gbà lálejò mi ni kẹ́ má gbà lálejò wàláhì tàláhì mi ni kẹ́ má gbà lálejò ṣùgbọ́n tó bá ti ṣe tán ẹ bá wa béèrè àwọn béèrè yìí lọ́wọ́ ẹ̀ ìbéèrè tí a máa bá wa béèrè lọ́wọ́ ẹ̀ ni wípé kí lẹ̀ ṣe yẹ̀sì àlùnákà tó fi lọ dènà déńjọ́ tí yẹn ń bọ̀ láti hajj kí ni yẹ̀sì àlùnákà ò bá ṣe fún tí ò lè tijú ilé Ọlọ́run tó ti ń bọ̀ mọ́ lára tó lọ fi pàdé àlejò Ọlọ́run láti airport tí yẹn ń bọ̀ láti Mọ́kà ó dẹ̀ lọ gbé ẹni ó dẹ̀ gbé lọ prison ẹni ẹ̀ dẹ̀ lò ọ̀sẹ̀ méjì nínú prison ẹ bá béèrè lọ́wọ́ pé ṣé ìsìláàmù ló kọ́ wa bẹ́ẹ̀ kí ló bí sábàbí ọ̀rọ̀ yìí ni wípé tó dáwọn èèyàn wa kan wà ní UK mẹ́rin tẹ́kùn wọn mọ tó ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀
àfáà wa baba Mudiru Markaz wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ kan nípa pé àwọn nǹkan kan wà ní Sahih Buhari ọ̀rọ̀ ànábì kọ́ wọ́n kò tẹ̀ sànábì lẹ́nu ni mọ́sálàn àpèjúwe bí kan sọ wípé ànábì fẹ́ Aisha lọ́mọ ọdún 6 ó bá Aisha sùn lọ́mọ ọdún 9 wà ní Sahih Buhari. Bàbá Mudiru sọ pé irú ọ̀rọ̀ yìí kò dá ká máa fi tì sí ànábì tiwa pípa ànábì tiwa bá Aisha sùn lọ́mọ ọdún 9 ọmọ ọdún 9 nílẹ̀ Lárúbáwá nígbà náà Ọlọ́run fún wa ànábì kan fún ẹ lójú wa sọ fún wa pé inú Sahih Buhari náà wípé ẹ máa kọ́ ọmọ yín lẹ́sìn lọ́mọ ọdún 7 ẹ gbọ́ ẹ kọ́ ọmọ yín lẹ́sìn lọ́mọ ọdún 7 tó bá dọmọ ọdún 10 ní kẹ́ tó bẹ̀rẹ̀ sí ní ìnà tí ò bá ti kírun dàtútò ṣe ọmọ ọdún 10 ló ṣe bẹ̀rẹ̀ sí ní bàlágà lọ́dọ̀ wọn lọ́hùn. Ṣé ẹni tó ní ká kọ́ ọmọ lẹ́sìn lọ́mọ ọdún 7 tó bá dọmọ ọdún 10 ká bẹ̀rẹ̀ sí ní ìnà ṣé wá ní òun ló máa wá kí ọmọ ọdún 9 mọ́lẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní bọ́ ọmọ ọdún 9 sùn ẹ wò náà ọ̀rọ̀ ànábì kọ́ nìyẹn. Ìyẹn ni Mudiru ń sọ fún o lótorí ẹ̀ lọ sọ́dọ̀ Saheed Shittu Àṣàìtọ́ni Zamani ní Saheed tó fẹ́ fọ́ ìjọ Aramani ní Saheed sọ pé ọ̀pọ̀lọpọ̀ ìjọ ní UK ní Saheed ti ṣépè fún tó fẹ́ fún àwọn ìjọ ó wá lọ sọ́dọ̀ Saheed Shittu ó wá lọ ṣe interview ń bẹ mò ń wá fídíò yẹn gan ọlá pé mo bísí ni ó yẹ kí n wá fídíò yẹn jáde ó wá lọ ṣe interview ń bẹ ó wá ta sí Mudiru pé ọ̀rọ̀ tí Mudiru ń sọ yẹn àwọn àfáà jágbajàgba jégbejègbe ló máa ń sọ orú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ní ìwọ pé tó bá ti Sahih Buhari sí ẹ níwájú lárábìkì ò lè kà Yẹ̀sánúkà wá dìde wá fèsì fún ẹ gẹ́gẹ́ bí ọmọ ọkọ Markaz wọ́n mú àlè Markaz náà máa bó àfọ ẹ̀ ní máa ní pé kò kàn wọ́n ṣe bá rọ ọmọ Markaz sọ pé wọ́n ń bú Mudiru kò kàn wọ́n mọ àlè ní ẹ́ ó kàn gbàbẹ̀ kọjá ni díẹ̀ mo jẹ́ díwọ̀ ìwèrè kan sì tó ń wúro wòrò yan wèrè kan tó ń pè lákìmù tó ń pè wọ́n máa wọ̀ṣọ wọ́n mú gùdù báyà bọ̀ wá bá sì lọ rẹ̀ wákìmù ẹ̀ ń tẹ̀sáré yà sọ́dọ̀ ẹ̀ wò mo ti ẹ̀ ń bọ̀ máyì kí n dọ̀rọ̀ ẹ̀ papọ̀ Yẹ̀sánúkà wá jáde ó wá sọ̀rọ̀ ẹ wá ní kó mórí wá kó fọ̀rùn lé ẹ wá fọlọ́pàá tírẹ́sì Yẹ̀sánúkà kiri débi pé ìyẹn wá tún lọ lé Ọlọ́run ó ń bọ̀ láti ilé Ọlọ́run láti Mọ́kà first hajj tí Yẹ̀sánúkà kọ́ máa ṣe láyé ẹ̀ ìyẹn ń bọ̀ láti Mọ́kà nítorí wọ́n fẹ́ mú Yẹ̀sánúkà aláburú ẹ̀dá ọmọ àlè Ìlọrin Fúlàní ọ̀tọ̀ ní flight tó bá lọ o nítorí Yẹ̀sánúkà ó change ara ẹ̀ sínú flight Yẹ̀sánúkà ó dẹ̀ point Yẹ̀sánúkà fáwọn ọlọ́pàá ní airport Yusufu yìí gangan yìí tẹ́fẹ́gbẹ́ lálejò yìí ó dẹ̀ gbé lọ láti airport ẹni tó bọ̀ láti Mọ́kà ló ṣẹlẹ̀ ó dẹ̀ gbé lọ sí ẹ̀wọ̀n ó dẹ̀ gbé lọ sẹ́wọ̀n ṣẹ́ni tó ṣe irú yẹn fún mùsùlùmí ẹgbẹ́ ẹ dákun ẹ béèrè lọ́wọ́ ẹ pé ṣé ẹ̀kọ́ ànábì Muhammad nìyẹn ó dàgbà YouTube yẹn ti cut ṣé ẹ̀kọ́ ànábì Muhammad nìyẹn ṣé ẹ̀kọ́ ànábì Muhammad nìyẹn ní kíyàn gbé mùsùlùmí ẹgbẹ́ tó ń bọ̀ láti Mọ́kà tó ò lè tijú Ọlọ́run mọ́ lára ibi tí Yusufu dájú dé lọ sí ẹ̀wọ̀n ibi tí Yusufu dájú dé àwa yìí náà ó ṣerú ẹ̀ fáwa yìí náà o èmi náà mo lọ Nàìjíríà Yusufu tó kọ́kọ́ sọ rí bí pé òun sẹ́ẹ̀tì panel fèmí àwọn Interpol máa wá gbé mi láti Amẹ́ríkà àwọn máa gbé mi lọ sí kíní kan mo lọ sí Nàìjíríà mo ń padà bọ̀ ó lọ rìpọ́ọ̀tù mi fún àwọn Interpol níwọ̀ tó invite mi o send invitation sí mi o ṣe nǹkan kan ẹ lọ fi orúkọ mi sínú watch list àwọn yẹn ti dáràn báyìí náà wọ́n ti dáràn sódà wàhálà ẹ̀wọ̀n yẹn ti dáràn ṣùgbọ́n tó bá ń pè lọ́pẹ́lọpẹ́ Ọlọ́run ṣé bó ṣe máa gbé mi náà lọ sẹ́wọ̀n nìyẹn láì ṣe láì rò so that now nsìn òun náà nsìn ó wá ti dẹni tí wọ́n ń wá Nàìjíríà bó ti di 110 ní Nàìjíríà wọ́n ti fún òun náà ní bench warrant báyìí sọ̀rọ̀ ló yá pé bó ṣe wà ní UK yẹn ń sìn ṣé ní gbogbo yín tẹ̀ ń ṣe drama pẹ̀lú gbogbo ọmọ ìyá méjì kì í réwèlè tẹ́jọ́ ń réwèlè yẹn àti òpònú tó pẹ̀lẹ́ ní off town àbí best town yẹn mi ìtẹ̀wọ̀ bí ẹ ti gọ̀ tó yẹn mi ìrírí
ìtàn pè ní off town yẹn mi ìrírí mo kàn rí jẹ́ kan tó ní mo off town wèrè yẹn kan wà lamẹ́ríkà mi ìmọ̀ pé yẹn gọ̀ tó yẹn tó bá ti bí ẹ̀dá ìwọ tó pẹ́ ní off town yẹn tó bá ti bí ẹ̀dá tó bá bí bàbá lákùbà bá ẹ̀dá lọ sí nàìjíríà tó bá dé nàìjíríà o má wàá fi rẹ̀ pamọ́ o lọ station bó ṣe máa lọ interrogate àwọn ọlọ́pàá pé ìwọ ló ní police station yẹn tó lọ síbẹ̀ ẹ̀wọ̀n ló máa kú sí so that irú ẹni tó ṣe irú eléyìí fún mùsùlùmí ẹgbẹ́ ẹ bá wa béèrè lọ́pẹ́ iṣẹ́ ẹ̀kọ́ ìsìláàmù nìyẹn mẹ́sẹ̀gì bóyá pàṣẹ gbogbo ẹ̀yin alásàlá sí ní UK nìyẹn o agbọ́ kó ń bọ̀ lọ́dọ̀ yín àdèdè kó mọ̀ wá sọ́dọ̀ yín tó bá yí lọ́dọ̀ yín ẹ bá wa béèrè lọ́pẹ́ ṣé Ànábì Muhammad ni ó ń bá Ìṣá sùn lọ́mọdún 9 kó kà á nínú tírà jáde fún wa kó kà á jáde fún wa nínú tírà so that eléyìí kí ó máa jẹ́ mẹ́sẹ̀gì gbogbo àwa tá alásàlá tún ní UK ní kí n má gbàlejò ẹ̀ tó bá ti torí àmọ̀kóhùn ló ń sunkún òun ló ń bẹ̀bẹ̀ o wàláì tàláì súnmọ́ bí láìláàzí láìláìláwà kò sẹ́ni tó invite òun ló ń bẹ̀bẹ̀ kiri. mo náǹfààní àti gbọ́ ohun àwọn kan nínú àwọn jọ̀mọ́ alásàlátù kan ní UK tí wọ́n sọ fún wa wípé òun ló ń bẹ̀bẹ̀ pé ẹjọ́ mo ti dé ẹ jẹ́ wá ṣe wáàsí fún yín ẹ jẹ́ wá ṣe wáàsí fún yín wáàsí lórí kíni kí ló fẹ́ sọ so that kí yẹn jẹ́ ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kẹta òun wá ní wípé ọ̀rọ̀ yìí oníkùránì ẹ jẹ́ sáré sọ yẹn torí a máa nídìí ìrànlọ́wọ́ gbogbo wa lórí ọ̀rọ̀ yìí oníkùránì lénìí. ọ̀rọ̀ yìí oníkùránì mo sọ níbẹ̀rẹ̀ mo ní ọ̀rọ̀ yìí oníkùránì Ọlọ́run ti bá wa yanjú ọ̀rọ̀ owó yìí oníkùránì Ọlọ́run ti bá wa yanjú ẹ̀ pẹ̀lú ìrànlọ́wọ́ Alhaji wa Ismail ajiwa Ismail barrister Ismail Ọlọ́run ti bá wa ṣe àti gbogbo ìjọ Al-Mustaqim last man standing Ọlọ́run ti ṣe ṣùgbọ́n ìyá oníkùránì wọ́n máa gbéra hajj pẹ̀lú gbólọ́dọ̀ Ọlọ́run títí next week. mo wá rí kan náà àwọn olólùfẹ́ tó pè mí wípé a fẹ́ kí gbogbo wa náà ká ran ìyá yìí lọ́wọ́ so that ẹni kan lè ṣe àdéhùn 20,000 naira so that ẹ jọ̀ọ́ tó jọ lọ́n gbogbo mùsùlùmí ìyá yìí fẹ́ lọ sí hajj ṣe pé ọ̀tọ̀ làwọn tó ṣàdéhùn hajj fún wọn ò fún ní hajj o onímàgí àbónírú àbóníkànwó ló fún ní mọ́kà àdẹ̀rí hajj o fúlàní náà àbọ̀wá bá lọ́wọ́ fúlàní odidi tọ́pìkì lọ́rọ̀ fúlàní a máa gé yẹn jáde lọ́tọ̀ ni àwọn bítájì náà wọlé sí o ṣùgbọ́n nísìn Ọlọ́run ti bá wa padà fún ìyá yẹn ní hajj àwa ní ìdí owó PTA fún ìyá yẹn àwa tá kún ìyá yẹn lọ́wọ́ lórí ọ̀rọ̀ hajj Ọlọ́run sọ gbogbo alẹ́ san dáadáa owó PTA ìyá yẹn ẹ dákun torí tọ́ lọ́hùn ìwọ náà ti bá fẹ́ bá wa dá sọ̀rọ̀ owó PTA ìyá yẹn àkáǹtì ìyá yẹn gangan ẹ jẹ́ mú wá sórí social media àkáǹtì alájà àwáwù ẹ jọ̀ọ́ ẹ bá wa fún ìyá yìí ní ìrànlọ́wọ́ tẹ́ bá lè ṣe irú yìí tí aláàjì wa Oríyọmí ṣe lánàá níjẹta fún ìyá kan nílùú Ìlọrin tí wọ́n fún ní mọ́kà aláàjì Oríyọmí Ọlọ́run ò ní dọ̀rọ̀ yín rú láéláé àwọn tá a mọ̀ ní mùsùlùmí òdodo nìyẹn tí wọ́n ń ṣe ọ́díò mẹ́ka àkáǹtì ìyá yẹn ni mo ti gbé síbẹ̀ yẹn àkáǹtì ìyá yẹn nìyẹn Sọ́líù Àwáwù òun nìyẹn Sọ́líù Àwáwù Àbẹ̀bí àkáǹtì ìyá yẹn nìyẹn ẹ dákun torí tọ́ lọ́hùn ìyá náà máa pè wọlé lẹ́nìí gan-an wọ́n máa show appreciation lẹ́nìí so that àkáǹtì ìyá yẹn nìyẹn wọ́n bá fẹ́ bá wa fowó síbẹ̀ fún wọn bá wa fowó síbẹ̀ o lè send receipt mi o lè má send ẹ̀ sí mi but ẹ bá wa fowó síbẹ̀ torí tọ́ lọ́hùn Aláàjì Oríyọmí náà tí wọ́n dùn ìyá kan nínú nílùú Ìlọrin tí wọ́n ràn ìyá yẹn ní mọ́kà ọlọ́mọba ṣe dáadáa fún Aláàjì Oríyọmí ọlọ́mọdọ̀rọ̀ Aláàjì Oríyọmí rú Aláàjì Oríyọmí ti ṣe dáadáa tó pọ̀ fáwọn èèyàn tí wọ́n dẹ̀ ní àmọ́ náà lórí tí wọ́n ń ṣe yẹn kọlọ́ba wa sọ wọn yàtọ̀ sáwọn tẹ́ pé àwọn gbé àmọ́ náà sọ́dọ̀ wọn àbá àmọ́ náà lọ́wọ́ wọn bíi ti Àlìfùlání kí gbábẹ̀ yẹn wọlé straight bíi ti tani bíi ti Àlìfùlání ìyẹn ló wá bí tọ́pìkì ẹlẹ́ẹ̀kẹrin wípé Fùlání ṣé wọ́n ṣépè jìbìtì fún ẹni
tí wọ́n jẹ́ pé jìbìtì fún ẹni ó ṣe kan tí ò tí ì pé oṣù méjì tí gbogbo ayé ń sọ wípé show us the boy o ò tí ì fi bọ́ọ̀ì yẹn hàn wá dì í sìn ní ọmọ tí o arrange ipe kó pè wọlé sórí program ẹ nínú àwẹ̀ tó bá gba 2.4 million naira o ò tí ì ṣú ọmọ yẹn fún wa dì í sìn o tún wá bọ́ta ó wá ní kó máa lọ bẹ́ẹ̀ wá ọmọ kan wá pé oúnjẹ ìsàlẹ̀ fùfú oúnjẹ kìíní kan Fúlàní báwo ló fẹ́ ká gbà ẹ́ gbọ́ pé lóòótọ́ ni ìwọ tó ṣe léyìí ẹ wo léyìí o ìwọ tó ṣe léyìí tí a ti rí èsì ẹ máa wo ìwọ tó ṣe léyìí tí a ti rí èsì ẹ máa wo ìwọ tó ṣe léyìí tí a ti rí èsì ẹ máa wo mò ń bọ̀ o ìwọ tó ṣe léyìí tí a ti rí èsì tó wá tún fẹ́ ṣèmíì ẹ gbọ́ lẹ́nu ọmọdé yìí bísímìláì. Orúkọ mi ní Tajudeen Nasrullah. Ó ní bọ́dà kan ní àdúgbò wa tí dáàdì mi ti fi hàn wọ́n ti mọ̀ wọ́n fún bí 12 years. Àwọn ni wọ́n sọ fún wa àwọn ṣiṣẹ́ ní under Sheikh Ahmed Al-Fulani wọ́n ṣiṣẹ́ lọ́dà wọn. Àwọn ni wọ́n sọ fún dáàdì mi pé torí wọ́n ti mú dáàdì mi ní bí àfa àbí ẹ̀gbọ́n. Wọ́n sọ fún dáàdì mi pé ó ní link tí wọ́n fi máa kó wọlé sí orí ètò Al-Fulani. Ìgbà tí àwọn àti dáàdì mi ṣàdó communicate dáàdì mi wá gbà sí wọn lẹ́nu wọ́n wá sọ pé àwọn máa mú mi lọ sí ibi ọ́fíìsì wọn yẹn dáàdì mi wá gbà sí wọn lẹ́nu wọ́n sọ pé wọ́n mú mi lọ. Ìgbà táwa débẹ̀ wọ́n á fi mí sínú yàrá kan. Òun ṣe èmi nìkan ni mo lọ èmi àti ọmọ tí wọ́n mú lọ yẹn wọ́n gbé lọ́dọ̀ ọmọ ẹ̀gbọ́n wọn ọmọ ẹ̀gbọ́n Bọ́lá Ṣákírù yẹn Olúwa tóbi lọ́ba Ṣàkóńlá ni wọ́n jẹ́ ọmọ ẹ̀gbọ́n wọn wá gbé lọ́dọ̀ wọn yẹn jókè wọn èmi àti ẹ̀ náà jọ mọ́ ọmọ ẹ̀gbọ́n wọn ìgbà tá a débẹ̀ wọ́n á fi wá sínú yàrá kan ọmọ ẹ̀ lọ́kọ́ tó wọlé ni wọ́n ti sọ fún mi pé ọdún àlùkò ẹsẹ̀ ló máa dáhùn wípé wọ́n ti bá kọ orúkọ tó máa pè wọ́n dẹ̀ tún lè orúkọ òun náà gbà tí owó akọ tó ń tèmi wọ́n sọ pé tómi sọ pé question mẹ́ka mo fẹ́ wọ́n sọ pé question mẹ́ka mo fẹ́ wọ́n sọ fún wọn ti bá mi kọ orúkọ wọ́n sọ pé question mẹ́ka mo fẹ́ ìgbà tí wọ́n béèrè gbogbo question ẹ lọ́nà mo dẹ̀ answer dáadáa ọ̀rẹ́ mo dẹ̀ jẹ́ owó tó worth 2.4 million pẹ̀lú hajj mo jẹ́ hajj náà ìgbà tí àwọn ń lọlé bọ́dá tóbi Ṣàkóńlá yẹn wọ́n á sọ fún mi pé ìsọfún dáàdì mi pé wọ́n send account number wọn sáwọn ìgbà tí dáàdì wọn á send account number wọn sí wọn wọ́n á send 10,000 naira sí dáàdì mi 10,000 naira wọ́n send sí dáàdì mi sọ fún dáàdì mi pé wọ́n send account number wọn sáwọn ìgbà tí dáàdì wọn á send account number wọn sí wọ́n á send 10,000 naira sí dáàdì mi 10,000 naira wọ́n send sí dáàdì mi. Nígbà tí a lọ polówó gbogbo akọ́ọ̀lù kan àwọn ọmọ náà láti pe kọ́ọ̀lù yẹn padà mo ti ń pe kọ́ọ̀lù náà padà báyìí Alhaj ọmọ tó ń wí ní hajj yẹn hello salamu alaikum hello salamu alaikum bẹ́ẹ̀ ni yàrá bẹ́ẹ̀ ká sọ̀rọ̀. Baba my president Alhaj Musliuddin Ayinde Akínsànyà Olúọmọ MC 500,000 láti ọ̀dọ̀ Alhaj Musliuddin Ayinde Akínsànyà Olúọmọ MC fún Musliuddin láti lọrin tó win ní hajj 2024 ojú òní tì í agbára tọ́lọ́ 500,000 alhamdulilayi olówó ẹ̀jẹ̀ báyẹn ìlú olówó ẹ̀jẹ̀ ọmọ tí ń jó oúnjẹ òfò ìlú ló jẹ́ oh my god 2,265,000 kò tí ì tó bẹ́ẹ̀ ò dúró o bọ̀ Ali Yusuf
Ali Yusuf tọ́lọ́run mi sílẹ̀ nínú ìdílé tọ́lọ́run mi sílẹ̀ nínú. Ali Yusuf travels and tours kóyàn lọ́wọ́ mọ́kà kóyàn lọ́wọ́ múra láti iléeṣẹ́ Ali Yusuf aleykum salam ọmọ wa tó wìn ní hajj 2024 inú lẹ́fẹ́ fún. àwọn ọ̀gá wa ti support rẹpẹtẹ. bẹ́ẹ̀ ni ọ̀gá tèmi lẹ́yìn náà. Okay, I'll support it pẹ̀lú 100,000 naira. 100,000 naira láti iléeṣẹ́ Ali Yusuf travels and tours ojú òní tì yín inshallah alhamdulilayi rabbil alamin ó wá dìlù ó jẹ́ 2,365,000 tó pẹ̀lú hajj kan ìdílé tọ́lá ọ̀rọ̀ wá sílẹ̀ nínú àdúgbò náà kò yín o ọlọ́run àdúgbò àwọn èèyàn ti ṣí owó yẹn lọ rẹpẹtẹ 2,365,000 ó tó jàre ẹgbàgbé ẹ̀ ló tó àdúgbò ọlọ́run ṣe máa ń ṣiṣẹ́ nìyẹn ọlọ́run bá ní mo dé ọlọ́run bá ní mo dé òun wá rí ẹ̀dá kankan tí ì sọ pé kò tí ì dé ẹgbẹ́ òní pàṣípàṣẹ kan ọlọ́run bá ní mo dé làbí ọjọ́ yẹn máa rí ó Pasuma ìbọn láti wọ́n ti rò pé kí ni kò lè bá àwọn díẹ̀ níyàn mọ́ ó padà wọ́n sáyé bọ́ ọ̀dọ̀ ìyàwó ara wa ni now ẹ jọ̀ọ́ gbogbo jọ̀mọ́ gbogbo ara ti rí fídíò tí wọ́n play yìí Fúlàní tí ó lè arrange irú nǹkan báyìí fún ọmọ kékeré báyìí wípé kọ́mọ yẹn pè sórí program pé tọ́mọ yẹn bá pè sórí program ó máa jẹ ẹ̀bùn àti hajj tó dẹ̀ gba 2.4 million naira fún ọmọdé yìí lórúkọ ọmọdé jẹ ẹ̀bùn tó wá fún bàbá ọmọ yẹn ní 10,000 nínú 2.4 million naira kéèsì yẹn sì wà ńlẹ̀ o ó fún bàbá ọmọ yẹn ní 10,000 nínú 2.4 million naira a dẹ̀ béèrè lọ́wọ́ ẹ títí látìgbà náà a pè ẹ́ lẹ́yìn pé ókè o a fẹ́ mọ ọmọ tó jẹ ẹ̀bùn yẹn gangan show us the boy láti inú ààwẹ̀ títí di ìsìn o ò fi bọ́ọ̀yì yẹn hàn wá bọ́ọ̀yì tó dẹ̀ jẹ ẹ̀bùn tó jáde ìwọ ló jẹ ẹ̀bùn yẹn nọ́sírù yìí ìwọ wá ń parọ́ pò ń kọ́ ló jẹ ìwọ ló arrange ẹ o nítorí kó lè má fún wọn lẹ́tọ̀ọ́ wọn ó wá nẹ́lòmíì ló jẹ ẹ̀bùn kì í fi ẹlòmíì tó jẹ ẹ̀bùn yẹn hàn wá òfin hàn wá dì ìsìn ìwọ tó òfin ẹni tó jẹ ẹ̀bùn ràn wá títí dì ìsìn ó wá ní o tún rí ọmọ kan lẹ́gbẹ̀ẹ́ títì tó ń jẹ èpo oṣù àbóúnjẹ pákí ó wá ní kó máa bẹ́ẹ̀ wá kiri wípé kí gbóhùn àwọn mùsùlùmí tí wàá dá owó fún Fúlàní báwo la ṣe fẹ́ bìlíìfù ẹ lóòótọ́ pé kò tún ṣàrẹ́njí báwo la ti fẹ́ bìlí pé kò kí ń ṣe àrẹ́njí tí mùsùlùmí kan bá tún bìlíìfù ẹ tó bá dá owó fún òpònú ni kò lè gbọ́n mọ́ láyéláyé tí mùsùlùmí kan bá tún dá owó fún ẹ èyí tí mò ń sọ yìí mi ò pa á láṣẹ o ṣùgbọ́n tí mùsùlùmí kan bá tún dá owó fún ẹ lórí social media yìí á já sí pé olórí burúkú ni mùsùlùmí ẹ kò lè gbọ́n mọ́ láyéláyé torí wípé ìwọ ló announce nsìn pé ok ọmọ kan jẹ hajj pẹ̀lú 2.4 million naira ọmọ tó jẹ hajj yẹn dà ọmọ tó jẹ hajj bí ìwọ ló ṣe pósítà ìjáde Fúlàní ìwọ ló ṣe pósítà ìjáde 2024 hajj tí Alhaji Abdulrazak Adeleke fún yín Fúlàní 2024 hajj tí Alhaji Adeleke fún ẹ lórí program ẹ tí o sọ wípé Musiliudeen ló jẹ́ Musiliudeen yẹn dàbá iléeṣẹ́ olóńbá lọ sí hajj abẹ́ǹtán wà lórí social media ni
àbálájí Rasaki gan parọ́ fún wa ni Alhaji Rasaki Adeleke Alhaji Rasaki Adeleke yìí ṣé ẹ̀yin náà ń parọ́ fún mùsùlùmí ní pé fún ọ̀kan ní hajj gbogbo mùsùlùmí fẹ́ mọ ẹni tí ẹ fún ní hajj yẹn ẹni tí àwa fún ní hajj ìyẹn oníkùránì gbogbo mùsùlùmí ayé ti rí ìyẹn oníkùránì pé wọ́n fún ní hajj ó ń lọ sí hajj ó ń palẹ̀ mọ́ hajj báyìí gbogbo mùsùlùmí ti rí pé ìyẹn oníkùránì ń palẹ̀ mọ́ hajj ẹni tí Alhaji Oríyọmí fún ní hajj gbogbo ayé ti rí pé passport ẹ̀ ti jáde láàrin ijọ́ mẹ́ta ọlọ́run mi ṣe dára fún àáfàá wa Aríbidésí àáfàá wa Aríbidésí wọ́n pòsì passport ìyá ẹ̀ láàrin ijọ́ mẹ́ta passport yẹn jáde Alhaji Abdulrasaq Adeleke ẹni tẹ́ fún ní mọ́kà nínú ààwẹ̀ iléeṣẹ́ wo ló ń bá lọ àbẹ́yìn náà ń tan gbogbo ayé ni bíi ti oníkanwo onírú oníyọ̀ ṣé ń tan gbogbo mùsùlùmí ní ìpè fún ọ̀kan ní mọ́kà a fẹ́ mọ ẹni tí Alhaji Rasaki yẹn fún ní mọ́kà ṣé bá àsìkò àjìlá wà yìí àsìkò àjìlá wà yìí Fúlàní ṣóò wà lẹ́ni tí wọ́n fún ní mọ́kà ṣé o gẹ́ tí láti ẹ̀ náà wà ń bẹ́ o tó gba 3 million naira mo sọ eléyìí mo dẹ̀ dárúkọ ẹ síbẹ̀ Ahmad Ọlárẹ̀wájú Alifulani tó mo mọ̀ dárúkọ ẹ tán síbẹ̀ o ẹni tí ó gba mọ́kà fún ní last year tó gba 3 million naira receipt 3 million naira yẹn mo mọ ẹni tó fún ẹ kó lè mọ̀ kí mo ti mọ̀ o ó ti wà ńlẹ̀ o ẹni tí ó gba mọ́kà ní orí program ẹni last year tó gba 3 million naira ṣó wa lẹ́ni yẹn dìísìn ó ṣó wa ẹni tí ó tún jẹ mọ́kà ọdún yìí náà ó ṣó ẹni yẹn afẹ́mẹ́ni tó fẹ́ lọ mọ́kà ọdún yìí tí ò bá lu gbogbo mùsùlùmí ayé ní jìbìtì ó láti ṣó ẹ̀ fún wa o òun ló bí tọ́pìkì yìí o ṣé wọ́n fi jìbìtì ṣépè fún ẹni Fúlàní ó tún wá bọ́ tánsìn ó wá ń sọ fún wa wípé bàbá kan o àwọn ọmọ ẹ o oúnjẹ pákí oúnjẹ èpo oṣù ká wá dáwó fún ṣó ìbá daft ní Fúlàní ṣé gbogbo mùsùlùmí wá daft bó ṣe parọ́ náà nìyẹn pé èèyàn kan fẹ́ lọ sí Canada ipò nídìí owó èmi yìí wà nínú ẹni tó fún ẹ lówó Fúlàní àṣọwọ́ ọmọ yẹn ti pé o lè tún gbowó lọ́wọ́ mi mo send 300,000 sí ẹ mo tẹ̀ sí ẹ Fúlàní mo ní rìsíìtì ẹ tí n bá parọ́ mú ẹ ṣé rìsíìtì tẹ̀ wà lọ́wọ́ mi tó wà pé mo parọ́ dá 300,000 mi padà tó padà ọmọ àlè ní ẹ di mọ́ tó fi lè gbọ́ owó lọ́wọ́ mi mo wà nínú mùsùlùmí tó lù ní jìbìtì ó gba owó lọ́wọ́ mi mo send owó mi sí ẹ owó tíkẹ̀tì náà dẹ̀ ti pé ojúbọ̀ tàwa gbowó mi so that eléyìí náà ń sìn tí o gbowó o tí ìfẹ́ nìyẹn hàn wá ìwọ tó o fi bọ́ọ̀ì kan hàn wá ó wá ní kó máa bẹ́ẹ̀ wá bọ́ọ̀ì kan kiri Fúlàní ṣóore gbogbo mùsùlùmí lágọ̀ọ́ ni tó bá tiẹ̀ ń lògùn babaláwo wo ló ṣe oògùn yẹn fún ẹ tó fún ẹ ní kìyà yẹn pé kó tó padà sókè social media wá tọrọ owó ipé èèyàn kan ní problem Fúlàní ẹni tó bá ní problem tí ò bá ti lè ràn lọ́wọ́ lápò ààrẹ má gbọ́ sórí social media mọ́ ó ní jìbìtì ní ẹ Fúlàní Ọlárẹ̀wájú tí ò bá ti lè proof àwọn tí a sọ sẹ́yìn yìí kò fi wọ́n hàn wá má gbé ní bọ́ọ̀lù àti social media ń lu gbogbo mùsùlùmí jìbìtì ní oníjìbìtì ní ẹ oníjìbìtì ní ẹ Fúlàní ṣé gbogbo mùsùlùmí àwọn gbogbo ayé ló wá gọ̀ tó yẹn ni òun gba mọ́kà lọ́dọọdún lórí program ẹ àdẹ̀ rí ẹnìkan tó ṣe appreciation video rí pé mọ́kà ẹ lòun lọ àárí ẹnìkan tó ṣe appreciation wá bọ́ta wọ́n dìtẹ̀ mi nì wọ́n ń ṣe lára mi nì wọ́n fẹ́ gbé ẹ ṣubú ni wọ́n ló gbé ẹ ṣubú Fúlàní gbogbo àfáà tó bá sọ pé wọ́n fẹ́ gbé Fúlàní ṣubú ni ìwọ àfáà máa ṣubú ni àfi tó wá kó wọn náà bá jó ní jìbìtì lókù
kí ni purpose Ògo Ìlọrin? Ògo Ìlọrin wọ́n dálẹ̀ tó dáwọn tó ń fi àáfàá lu jìbìtì nílọrin tí wọ́n ń ba Ìlọrin lórúkọ jẹ́ làwọn Ògo Ìlọrin ṣe dìde pé irọ́ o nígbà káwọn kan máa bà lórúkọ jẹ́. Fúlàní wà lórí oníjìbìtì nílọrin. Ẹ wá ní pé Ògo Ìlọrin wọ́n ti gbà padà síbẹ̀. Èmi ò bó Ògo Ìlọrin o, ṣùgbọ́n Ògo Ìlọrin náà gbọ́dọ̀ dìde sọ́rọ̀ yìí. Ẹ dìde sí ọ̀rọ̀ yìí ẹ̀yin Ògo Ìlọrin. Fúlàní gbọ́dọ̀ produce ẹni tí wọ́n fún ní mọ́kà. Tó wá pé lóòótọ́ o ẹ fẹ́ support 419, ẹ support àwọn àfọ́ oníjìbìtì. Kí ló fún Saheed Shittu láyé jẹ? Ṣé máa fún ní fún jìbìtì ló fún Saheed Shittu láyé jẹ? Kí ló máa wọ̀nyẹn follow Saheed Shittu? Ṣé bí torí àwọn àfáà kan tó ń lu jìbìtì ni wọ́n ti báyé àwọn èèyàn jẹ́ lórí social media? Àwa inú òde ní support àfọ́ oníjìbìtì láéláé. Lórúkọ súnà, lórúkọ àfáà kẹ́ máa wá lùyàn jìbìtì lórí social media nígbà o. Sọ́dọ̀ Fúlàní lórí pé o tún wá mú bàbá kan wá yẹn tó lè gbogbo alagọ̀ ni tó fi jìbìtì ṣépè fún ẹni ló tún fẹ́ lù wá jìbìtì ẹlẹ́ẹ̀kejì. Mo wá wo fídíò bàbá yẹn látòkè délẹ̀. Fúlàní bàbá wá látò dídí Ifọ̀, ó dẹ̀ kó ọmọ tó lé ní 5 sí 6 wá àti bọ́ọ̀ì yẹn náà ó wá ṣe prógámù láti owó tí gbogbo prógámù yẹn ó ò lè tí ọwọ́ bọ́ àpò fún ara ẹ pé ó dà mú fún yín 100,000 pẹ̀lú bó ṣe ń lu jìbìtì tó. Kí àwọn èèyàn tó wá dáwó fún ẹ kó tó wá gba percentage, kó tó gba pàṣẹ gẹ́gẹ́ bó ṣe lọ gba pàṣẹ lórí kéèsì ọmọ ìyá àbẹ́ta tí yóò ṣe kìí ṣe, gẹ́gẹ́ bó ṣe gba pàṣẹ lórí kéèsì àfáà bíríkìlẹ̀yà tí àfáà bá sì ti ṣe. Tẹ́pẹ̀ wo ò lè ṣe nǹkan kan torí Ọlọ́run àfi torí jìbìtì wá yí ẹ lóde. Ẹni tí kájú ẹ̀ fún ní mọ́tò lórí péèjì ẹ àárídè níyì. Ẹni tí kájú ẹ̀ fún mọ́tò àárídè níyì. Ó wá tún ní o fẹ́ gbowó kan lórí social media. Fúlàní èmi máa dúró tì ẹ́ lọ́rùn o tó wá ní pé mo fẹ́ gbé ẹ ṣubú ni kọ́lọ́ńfà níyàn mi dá mi lẹ́jọ́. Àná láti ṣó wa lọ́mọ yẹn wá yí ẹ ayé wa báyìí pé Saheed Shittu wa ń bẹ lọ́hùn fún ẹ. Wọ́n ní Ọlọ́run o Saheed ó ní Ọlọ́run o báwo ojú kòkòrò kó lójú Fúlàní àbàkí Fúlàní lóòótọ́ ló ń lu jìbìtì. Saheed wa ń ṣàdúrà fún ẹ kò lè defend ẹ kò rí ẹ defend. Ó ní Ọlọ́run o báwo ojú kòkòrò àmukàn tí Fúlàní ń ṣe ò dáa ó ti ń ṣe tipẹ́tipẹ́ a ti sọ fún ni kò gbọ́ ni Ọlọ́run ṣàánú wa Fúlàní Ọlọ́run o ojú kòkòrò kó lójú ẹ yóò ijó máa lu jìbìtì. Saheed wa ń bẹ ẹ̀bẹ̀ Ọlọ́run o lè ń bó lè gbẹbẹ̀ wá yí ẹ lóde lórí pé tí wọ́n fi jìbìtì ṣépè fún ẹni ó tiẹ̀ ṣéǹjì bàtà yẹn Saheed Fúlàní ó ṣéǹjì bàtà yẹn. Ihun tó ti ṣe nú àwẹ̀ arẹ́njí kan tó ṣe nú àwẹ̀ tó ò tí ì kúrò lórí ẹ̀ ó tún lọ ń ṣe arẹ́njí míì wà lọ ń pè báyìí láti fẹ́ bìlíìfù ẹ pé lóòótọ́ ni. Bàbá tó bímọ púpọ̀ bàbá mi ò dínà oore yín o. Ṣé gbogbo àwọn ọmọ yẹn Ọlọ́run máa wò wọ́n náà máa dá wọn sí o. Bàbá tẹ bá nídìí ìrànlọ́wọ́ mi ẹ pè nọ́mbà mi fún ara mi màá fún ìkan náà ọmọ ní scholarship. Bàbá ẹ pè nọ́mbà mi àbí kí bọ́ọ̀lù tó ti fídíò yẹn pè nọ́mbà mi fún ara èmi màá fún ìkan náà ọmọ ní scholarship màá rán lọ school látòkè délẹ̀. Èmi ò dínà oore o tó bá pé lóòótọ́ ni o máa rán. Ó yẹ kí Fúlàní fúnra rẹ̀ tó bá fẹ́ tọrẹ àánú ibi tó dé dúró lórí mídíà lẹ́nìí ó jẹ́ kó tọwọ́ bá pò kó ràn yín lọ́wọ́ ni. Àwọn méje wá láti di Ọ̀fọ̀ o ò lè fún 100,000 o ò lè fún 100,000 so that wọ́n bí ká tún gba ìgbọ́n lórí social media yìí àwọn onígbà ní fiẹ́lẹ̀ o. Ìwọ kan náà ni show us the mosque Fúlàní ìwọ kan náà ni show us the mosque títí di ìsìn ààrẹ mọ́ṣáláṣí o láti 4 years ago ààrẹ mọ́ṣáláṣí di ìsìn o. Ìwọ kan náà ni Bobrisky ìwọ kan náà ni show us the boy. Kí ló ní ṣé wọ́n nìkan ni Fúlàní ṣé wọ́n nìkan ni wọ́n máa wá tan ayé wọ́n dìtẹ̀ mí ni wọ́n fẹ́ gbé ẹṣù wọ́n máa wá wọṣọ bíi pé wọ́n ni afọláta kìlú ṣé àwọn tó ń fún ẹ lóògùn ò ní làákàyè ni ṣé wọ́n fún ẹ ní làákàyè ni. Òótọ́ a nídìí irú èèyàn tó máa ṣe ìtọrẹ àánú nú ẹ̀sìn ṣùgbọ́n tí ẹ̀yàn ìwọ lù à ń jìbìtì ni. Ẹni bá ní ìtọrẹ àánú lọ sọ́dọ̀ àáfà young sheik lọ bá àáfà yẹn ṣé bá àáfà yẹn lẹ́bi tí olómọ fún lówó àwa ta súnmọ́ mi sí olómọ gan àmọ́ pé wọ́n fún àáfà yẹn lówó kó máa kọ́lé fún ìyá kan ó parí ilé ìyá yẹn ó dìlífà lé náà ó parí ilé ìyá yẹn ó dìlífà lé
èwo ni Fúlàní ṣe rí tó ṣàṣeyọrí so that ẹ̀yin jọmọ́ ọ̀rọ̀ rẹ o àti ilé gbogbo ẹlẹ̀ kí ni ọ̀nà àbáyọ gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ìta sọ nípa low battery ẹ jẹ́ má bínú low battery kẹ̀ inú low battery yé ìyá ẹ ló máa ẹ ó dàn máa gbé ń jáde ń sìn ẹ ó dàn o mo ti ní low battery o ẹ jẹ́ sáré charge fóònù mi o low battery ẹ dúró sí ẹ má kó ń bẹ̀rẹ̀ ẹ má kó ń bẹ̀rẹ̀ má ráyè wọlé mọ́ o. ẹni sùúrù ìyá wa alájà wáwù mo ń bọ̀ o alájà wáwù yìí oníkùránì ló wà ní orí prógámù báyìí ẹ sálámọ̀ sí gbogbo ilé bísímìláì. Salamu alaikum. Salamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Gbogbo ayé ń gbọ́ yín báyìí. Ẹ kúrọ̀lẹ́ sá o. Ẹ kúrọ̀lẹ́ o. Ọlọ́run bá ń gbàdúrà yẹn ní dààmú o. Àmín o. Àkọ́kọ́ ẹjẹ́ àbèrè lọ́wọ́ yín lójú gbogbo ayé. Ẹ dárúkọ yín fún gbogbo ayé kọ́mẹ́ntì tó ń sọ̀rọ̀. Alájà wa oníkùrán. Alájà wa oníkùrán láti Ìlọrin. Alájà wa oníkùrán ló ń sọ̀rọ̀. Èmi ni mò ń kí gbogbo ilé ọmọ ìyá mi lọ́kùnrin ọmọ bàbá mi. Ẹ ní dààmú àdúrà yóò gbà o ẹ ní rárí o. Àmín. Alájà ní ṣẹlẹ́yà yín o. Àdéhùn mọ́kà yín. Alájà ṣe ẹ gbọ́ àdéhùn mọ́kà yín tí Ọlọ́run lò mí sábàbí tí ájì wa no voice kẹ̀ Ọlọ́run lò mí sábàbí tí ájì wa Ismail Adébọ̀wálé fún yín ibo ni ọ̀rọ̀ mọ́kà yẹn dé dúró ibo ló dé dúró báyẹn sọ lójú gbogbo ayé. Mo dúpẹ́ fọlọ́run kéé. Tẹ̀mí lẹ́kún wọn nu mi ojú mi nù ó jáyé sẹ́lẹ̀. Èyí kí ló ń ṣẹlẹ̀? Mo dúpẹ́ lọ́wọ́ wọn lọ́wọ́ bá mi san wọ́n lẹ́sàn àgbárí wọn ò ní dí wọn ò ní kú fọ́tà ayé ò ní ṣẹlẹ́yà wọn ò ní fẹ́ gbà fún wọn lóúnjẹ wọn ò ní bùrìbùrì bá wọn jíjọ ẹlẹ́yà láyé wọn ò ní fojú sunkún ọmọ. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo dúpẹ́ o wọ́n ti ṣèwé fún mi wọ́n ṣe fíṣà gbogbo ẹ̀ wọ́n ṣe fún mi. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run inshallah àgbàdéṣọ ìparí Ọlọ́run ó ṣèyanu kìí ṣẹ̀tàn o kìí ṣẹ̀tàn. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ wọn mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ yín o torí ilẹ̀ kejì ayé táyé fi gbọ́ tó fi dìde ìrànlọ́wọ́ mo dúpẹ́ fún yín. Mo dúpẹ́ o. Ọlọ́run ni alhamdulilayi. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ màmá inú ìbéèrè tí gbogbo àwọn èèyàn fẹ́ béèrè lọ́wọ́ yín torí pé a ní fẹ́ kí a fi ibi ṣó lóore. Àwọn tó ṣàdéhùn mọ́kà fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ èló ni wọ́n fún yín? Wọn ò tí ì fún mi lówó kankan o. Wọn ò fún yín ní fún mi lówó kankan o. Wọn ò fún yín ní kọ́bọ̀. Kọ́bọ̀ 500 ló kéré mi ìtọ́wọ́ tèmi gbà wọn ò fún mi lówó kankan o. Ìtẹ́wọ́ mi gba náírà kan o. Mo dúpẹ́ fọ́lọ́ bí mo ṣe wà yìí náírà kan nìkan ò fún mi náírà kan o. Ó dáa. Ó túmọ̀ sí wípé gbogbo àdéhùn tí wọ́n ṣe yẹn orí àwọn lásán ni ẹja fi wọ́n lẹ̀ ẹ má sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́. Now gẹ́gẹ́ bí nǹkan tí àwọn èèyàn bá mi sọ tẹ́yìn náà dẹ̀ sọ fún mi ibo ló kù sí báyìí tí ẹ̀ ń retí àánú Ọlọ́run lórí ìrìn àjò náà. Ìrètí àánú retí ìrànlọ́wọ́ yín ibi tó kù sí ìrètí àánú retí ìrànlọ́wọ́ lọ́wọ́ yín. Àṣepèsè lọ́lọ́run ó jẹ ẹsẹ̀ ní ṣàṣetì láyé yín kọ́bọ̀ tí mo lọ tí ní ìrètí àánú onídìí àánú mo ráàánú gbà ní tí fi gbé yàrá tí fi pẹnu ẹ̀gàn mọ́tẹ́mi náà orí jù sí wọn tí mo bá délé ọkọ̀ kan ní tèrè yìí tí rí ìrètí àánú. Tọ́ mo rí voice message tẹ sẹ́ǹdì sí mi wípé ó wù yín pé tẹ bá kúrò ní àjì tẹ bá dé ipe bó tiẹ̀ jẹ́ pé torí àdéhùn tí ẹrú Ọlọ́run kan ṣe orígbé tẹ bá dé láti Mọ́kà ẹ máa dé sílé yín
ṣùgbọ́n ẹrú Ọlọ́run tó ṣe àdéhùn yẹn èmi rí wọn gẹ́gẹ́ bí aládéhùn tí wọn kì í yàdéhùn ṣùgbọ́n ẹ jẹ́ ká gbà wípé àwọn tí wọ́n ṣe okùnfà àdéhùn yẹn náà ni wọ́n ń ṣọ́ra fún adẹ̀mọ̀ pé ilẹ̀ tí wọ́n rà fún yín ó máa padà dílé lágbára Ọlọ́run ṣùgbọ́n gẹ́gẹ́ bí n tẹ́ sọ fún mi pé ohun ìpèjọba máa dé láti Mọ́kà tí wọ́n bá tiẹ̀ tí ìparí ilé yẹn bó jẹ́ kẹ́ gba 2 bedroom ni or 3 or self ipe kẹ́ gba 2 bedroom or 3 bedroom ipe ibẹ̀ lóhun ìkẹ́ dé sí kò wọ́n ìkẹ́ dé sí ilé tẹ́ tí ń ṣe òòṣà yẹn àbí ẹ̀kọ́ lè sọ fún mi. Bẹ́ẹ̀ni mo ní ìfẹ́ dé síbẹ̀ mo ní kẹ́ ràn mí lọ́wọ́ mo nídìí ìrànlọ́wọ́ yín mo nídìí owó ipe mo fẹ́ gba 3 bedroom náà mo sọ débi pé bóyá 350 kankan ipe tún ṣe ní ṣe kankan ni kò sí yìí níbẹ̀ ipe kẹ́ ràn mí lọ́wọ́ kẹ́ ṣàánú mi kẹ́ jẹ́ mi náà rí fi ṣe fáàrí dáadáa kí rájì mi lò mo béèrè rọ́dùn lọ́wọ́lọ́wọ́ mo béèrè àánú. tọ́ gbogbo ayé náà ti ń gbọ́ yín èló lẹ pọ́wọ́ 3 bedroom flat yẹn. wọ́n ní 350 ní. 350,000. a ṣe àwọn kankan bẹ́ẹ̀ torí wọn ò tí kún. ó dáa. bàbá mi. ṣé tí ní ẹ mọ̀ pé ìrìn àjò Mọ́kà yìí ẹ̀yin náà mọ̀ bó ṣe jẹ́ ẹ dẹ̀ mọ̀ pé èmi gan fún ara mi ó níye tí mo ti kólẹ̀ lórí ọmọ ìyá mi tóun náà lọ Mọ́kà tẹjọ fẹ́ rìn. Bẹ́ẹ̀ni. Ìnáwó yẹn ti pọ̀ báyìí ṣùgbọ́n mo mọ̀ pé àwọn aláàánú ọlọ́rẹ pọ̀ lórí prógámù báyìí tí wọ́n ń gbọ́ mi tí mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run máa lò wọ́n sábàbí lórí gbogbo ohun tó kù. Account number ìyá wa láti fi sórí prógámù ẹ bá ń pa account number yín gbogbo ayé máa gbọ́. Mo send ẹ sí yín. Ẹ ti send ẹ jẹ́ account number ìyá wa ní 81 Soliu Awau Abebi 8148725636 Opay àkáǹtì oníkùrà nìyẹn ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin lóbìnrin ẹ bá wa ràn ìyá yìí lọ́wọ́ lówó PTA owó pé wọ́n fẹ́ gba ilé tán bá dé láti hajj wọ́n fẹ́ dé sínú ilé tuntun yẹn wọ́n fẹ́ dé sílé tí wọ́n ti ń ṣe Ọ̀ṣun tẹ́lẹ̀ wọ́n fẹ́ di alájà àtúnbí alájà Àwáwù oníkùránì àtúnbí alájà àríbidé sí wọ́n fẹ́ kórúkọ yẹn parí ẹ jọ̀ọ́ gbogbo mùsùlùmí. ẹ̀sìn bàbá mi ìyá mi ẹ̀sìn wọn ní dààmú. so that wọ́n fẹ́ di alájà àríbidé sí títí bàbá wa tó ṣàdéhùn ilé fún wọn máa fi parí ilé wọn tó máa fi wá kó lọ sínú ilé tuntun wọn náà ò fẹ́ padà sínú ilé òòṣà yẹn mọ́ tó bá ti ń bọ̀ láti Mọ́kà ẹ jọ̀ọ́ gbogbo mùsùlùmí ẹ jọ̀ọ́ kò ní sú wa kò ní rẹ̀ wá ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká mọ̀ bá ṣe máa ràn yá yìí lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí tí wọn ò ní padà sí ilé òòṣà yẹn mọ́ tí wọn máa dé sínú ilé tuntun títí tó máa fi padà wá parí ilé wọn kọ́lọ́mọ́kẹ́lá ràn wá lọ́wọ́ àkáǹtì nọ́mbà wọn òun láti pín ní síbẹ̀ yẹn ọlọ́mọ̀tí làbá wa ṣe nù alájà ẹ lọ fọkàn balẹ̀ gẹ́gẹ́ bí mo yẹ sọ fún yín ọjọ́ tí mo pè yín pé ẹ máa gbọ̀nà fọdún yìí ṣe wọ́n bí eré ni mo ní kẹ́ máa gbọ̀nà fọdún yìí àbí bẹ́ẹ̀ kọ́ mi sọ fún yín Ọlọ́run ṣe àbí ò ṣe ẹ fi ọkàn balẹ̀ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run tẹ́ bá ń bọ̀ láti Mọ́kà àkọ́kọ́ bẹ́ẹ̀ ni pé ẹ rówó mú lọ Mọ́kà bí mo yẹn sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ àwọn èèyàn máa send owó sàkáǹtì yín ẹ rówó mú lọ Mọ́kà number 1 number 2 tẹ́ bá ń bọ̀ láti Mọ́kà pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ẹ ní padà sí ilé ẹbọ yẹn mọ́ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ọ̀làlá àwòlà wàlá kùwátà ìlà bìláyì al-aliyyul azim tọ̀ bí yẹn ṣe jẹ́ nìyẹn ẹjẹ́ àgbékọ̀ àmín àmín. ayé òní kọ òun yẹn ní ráre
Àmín, àmín. Èmi ò ní pa yín, ayé ò ní ṣẹlẹ́yà yín, ò ní ṣe kàtàn yín. Àmín. Wọn ò ní gba aṣọ ẹ̀yẹ lára yín, ẹ̀ ní fojú sunkún ọmọ. Àmín. Yìí ní fi yín ṣàwáṣọ ọlá nàbí lọ́dọ̀ lọ. Ọlá Mùká Ibrahim, ọlá sánmọ̀ méjèèjì. Àmín. Ọlá láhólá wọlá kú átá Ilá billahi al-aliyyil azim. Tọ́ ẹ ṣeun. Olóore mi aláàánú mi kò ní tán lọ́wọ́ yín, kò ní tán di yín o. Àmín, àmín. Ìhun ò ní gbé yín gbé o. Àmín, àmín. Bẹ́ẹ̀ ti ṣe kàn níbi tó dáa. Bẹ́ẹ̀ ti ṣe pẹ̀lú ògbọ́lẹ̀ ẹ̀ka níbi tó láyọ̀. Àmín. Ẹ ní jẹ́ kóró lérí ara yín lérí ọmọ yín. Àmín. Ẹ ní fọwọ́ yín gbọ́ ọmọ sí. Àmín. Ọwọ́ tẹ fi ṣàánú mi, ẹ ní fi sìnkú ọmọ. Àmín, Owó àmín. lẹ́ máa fi ká ẹ ní fi pààyàn. Àmín. Ọlá la ilaha illallah Àmín. Muhammadu Rasulullah. Sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. Àmín. Ẹ ṣé mo Tọ́ dúpẹ́ o. Ọlọ́run ló ṣeun. Ẹ máa retí àánú Ọlọ́run. Ó dé tán. Ẹ̀yin gbé kọ́ lẹ́lòmíì. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Giwa Tàmọ́ Sangodo. Giwa nìyẹn o. Àánú Ọlọ́run ojú rí Ọlọ́run kò ní fi yín lẹ̀ o. Àmín. Kọ́kọ́ kí yín àbíyọrí ti Tẹ̀kí Saman. Alhamdulillah. Incoming call. Press. Mo bẹ̀ gbádùn analysis yín bẹ́ẹ̀ ṣe lórí Bọ̀ẹ́kà lókù. Torí pé tẹ́ ẹ bá ní àwọn kan ń pọ̀ pé wọ́n pọ̀tọ̀ tó bá tún wá fẹ́ lọ kó wọn lówó jẹ Bọ̀ẹ́kú tọ̀ mú kọ́ o. Bẹ́ẹ̀ni. Bí àwọn ará lọ́dọ̀ kan jára wọn o. Kó má jẹ́ ká láyé tó scam wọn o. Ìyẹn bẹ́ẹ̀ tí wọ́n á rí ìtẹ́sọ láti ìtẹ́sọ kẹ́ tó sọ sí láti yẹn bọ̀dá àlùfùfù. Bẹ́ẹ̀ni. Anybody lè dá lóhùn. Nàìjíríà ọgbọ̀n tó yẹ bàbá yìí, Nàìjíríà ọgbọ̀n tó yẹ. Ó ti scam ogun wá ti mọ pèlè láàbù ni wàá lè fọ́ sọ́wọ́ ẹ̀mọ́ láíláí. Completed. Ìyẹn ti lọ, Stefan gbọ́ ti lọ, ó ti lọ, àṣà tó ń dá sílẹ̀ ìyẹn ti lọ. Ó tiẹ̀ lè rówó. Ọ̀nà tó gbà rówó ọ̀nà tó gbà rówó ni pé irú Saheed Shittu ń sìn. Sọ pé Saheed ń sìn òun àti Dangote. Uconnect phone button to answer. Ṣé pé Saheed àti Dangote náà jọ náwó lọ. Kó lọ bá Saheed máa fún lówó náà. Kí ló wá sórí mídíà fún? Ìyá tó ń dórí lókè kúra, ó ń dórí lókè kúra náà. No, kó lọ bá Saheed. Saheed náwó àrùfù lọ́wọ́ máa kó fún. Ẹlẹ́wọ̀n làwọn méjì, à ń dórí wọn lókè kúra, wọ́n sì ń bọ̀ ń bí. Tó Ọlọ́run á ṣe rọrùn fún àwọn méjèèjì o. Saheed kẹ̀kẹ́ Saheed mò ń gbọ́dọ̀ yín lọ. Tẹ́wárí kì í yá àti alárùkù á ní tẹ̀sẹ̀ yìí. Tọ́. Wàláhì, tàláhì, túmọ̀ bí láìláìlá ìlà wà. Àṣeyọrí ilé ìjọba ìjúgbé tẹ̀sí ń bá bọ̀ lọ. Alhamdulillah. Torí pé yá yìí kò bá tó ní ẹ̀rọ lọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣẹ̀ yìí o. Wọ́n bá gbà tí kò jáde o. Incoming call. Press Uconnect phone. Àti ẹ̀ láàrin yóò bá nira fún ìyá yẹn láti. Tẹ̀sí wá sí dọ́lọ́ ń lò yìí. Lágbára Ọlọ́run, ìwé náà sẹ́ndì 5,000 káàdì ìyá yẹn. Àmín Ọlọ́run ṣe rọrùn ẹ bá a sẹ́ǹdì ẹ̀ sí wọn. Lágbára Ọlọ́run, lágbára Ọlọ́run. Ẹ ṣeun. Ìyá náà bọ́lá ti ṣe tó ní ó gbà sílámù pẹ̀lú ọkàn rẹ̀ pẹ̀lú ọkàn àyà pẹ̀lú gbogbo tó gbà Ọlọ́run ní ilé kó díẹ̀ mọ́ láéláé. Àmín. Dáadáa tọ́lọ́ dẹ̀ ti pé Ọlọ́run ní fọwọ́ bàjẹ́. Allahumma àmín, Allahumma àmín. Àwa láwọn gúúpù kan a máa patronize lórí ilẹ̀ yìí yẹn lágbára Ọlọ́run. Ẹ bá mi ra lẹ̀ ó ṣe pàtàkì o. Ẹ bá mi ra lẹ̀ o. Tọ́. Àní láti bá yẹn rà gbà. Ẹlẹ́gbàá bàbá wa lè. Tọ́. Ọmọ Ọlọ́run ilẹ̀ ẹlẹ́gbàá mo fẹ́ pè èèyàn kan ẹ jẹ́ sáré pè èèyàn kan mo fẹ́ pè èèyàn kan mo tẹ̀ fẹ́ yọ̀ sí èèyàn kan lọ́rùn lórí programu eléyìí ẹ jẹ́ sáré pè èèyàn kan. Phone call completed. Mo ń bọ̀ ẹ tó ń pè mí ẹ kó ṣe sùúrù. Ẹ jẹ́ ní sùúrù mo fẹ́ pè èèyàn kan. Mo fẹ́ ẹ jẹ́ ní sùúrù ẹ ní sùúrù yes ẹni tí mo fẹ́ pè kan ti pè mí ẹni tó ń pè mí kó ní sùúrù ẹni tí mo fẹ́ pè ti pè mí ẹ jọ̀ọ́ àwọn olóríire ti pè mí wọ́n fẹ́ fún ìyá lówó àwọn èèyàn ti pè mí ẹjọ́ ẹni sùúrù ẹni tẹ́ ń pè mí ẹni sùúrù torí tọ́ lọ́n ẹjọ́ ẹni sùúrù ẹni sùúrù ẹni sáré pé ẹni tó pè mí yìí ẹni tó pè mí ó ti pè mí ẹ̀mí mi lọ sáré tọ́ lára àwọn ojú MC Olúọmọ lélẹ́yìí Akeem no case ó ti pè mí no case Alhaji ẹgbẹ́ kọ́ọ̀lù o. Àwọn èèyàn ti pè mí gan-an. Pick your call. Hello no case. Pè mí padà. Mo miss call ẹ. Àwọn èèyàn ti pè mí tọ́. Brother wa kan wọ́n ti send owó sórí ìyá lórí Kùránì nínú àwọn brother wọn ló da àṣẹ gan. Tọ́ mo ti rí
mo ti rí receipt yín jọ tó ẹ ṣé gan, thank you very much. Mo ti rí receipt yín. Tó Akim look Haji Akim no case. Òun náà máa send owó sí màmá ń sìn. Pẹ̀lú mama ẹ máa retí owó tèmi náà o, owó tèmi náà máa wọnú account yín o. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh alájà. Ẹ ra sà. Àwa nìyẹn. Àmì sà. Kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti orí last one tí ya ní Kòránì. Tọ́. Send owó ya rẹ̀ sí. Mo ń drive lọ mọ́ọ̀kì nísìn. Ok, ṣe kẹ́ ẹ̀mí náà lọ mọ́ọ̀kì nísìn. Yeah. So ẹlẹ́ẹ̀kejì ń bẹ. Ọ̀rọ̀ ẹni tó sọ pé òun fẹ́ lọ sí UK. Èyí. Disappointed. Kí lẹ sọ? Àtàlájọ Ramon tó bá welcome bọ̀bọ̀ yìí tó ń lọ síbẹ̀ Yusuf. You know why? Mo máa wà disappointed tí wọ́n bá welcome ẹ̀. You know why? Bẹ́ẹ̀ni. Ó pa àwọn àfà tó wà látàlájọ Ramon. Everybody onísùnfin ni wọ́n. Bẹ́ẹ̀ni. Látòrí bàbá Imam, bàbá Najimdin. Bẹ́ẹ̀ni. Kọ̀dìríyà. So, Alhaji Imam Nasiru, Sheikh Imam Nasiru, Sufini, Àjọ́jọ́ Bùsáwíà, mọ́ṣáláṣí tí Ramon ní kọ́kọ́ ń lò tẹ́lẹ̀, kó tó ra ní mọ́ṣáláṣí míì, òun ní Sáwíà, tí ò kọjú ìtọ́ra, òun látàkùn. So, ó bá wọn ìmáàmù tó wà ń bẹ̀, bàbá Gẹ́bú, ìmáàmù Gẹ́bú, Sufini. So, kí wá ní kí ni conjunction tó wà pẹ̀lú wọn? Tó fi sọ pé Yusuf ló kù wá sí apá kọ̀ọ̀kan mọ́ tó wá kù tó pé Yusuf ló wá kù tó fẹ́ gbé wá síbẹ̀. No, òun ló ń bẹ̀bẹ̀ lọ síbẹ̀ o, wọn pé o. Wọ́n ní ìdí ẹ̀nà ọmọ kọ́kọ́ ṣẹlẹ̀. Ìtọ́jú ìdílé bẹ̀ ni pé Yusuf wọ́n mọ̀ pé lára àwọn mọ́ṣáláṣí tó sí mọ́ṣáláṣí tó máa ń fúnyàn lówó sára mọ́. Bẹ́ẹ̀ sì nìyẹn. Bẹ́ẹ̀ sì gbogbo London Aramon #1 bẹ́ẹ̀ sì nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí tẹ̀lé lọ dáadáa ni. Kò sẹ́ni tó fẹ́ sọ bójúbójú ń bẹ̀. So mo yájú mo lọ fọ́dún mẹ́wàá ni, so kò sẹ́ni tó fẹ́ sọ bójúbójú kọ̀ọ̀kan fún mi bẹ́ẹ̀. So kò sẹ́ni tó ń fìyàn lówó tó nǹkan tó ń ṣe fẹ́ lọ síbẹ̀ nìyẹn pé kò sọ́gbọ́n ẹ̀ òun máa rówó gbà láyà mọ́. So plan ẹ̀ nìyẹn because tó bá wọn fáwọn àmọ́ni pátápátá tó oníṣúfin ni gbogbo wọn. So kò sí kí ni ìbáṣepọ̀ láàrin òun àti kiri tó ń lọ síbẹ̀ lọ ṣe. Ṣé Yusuf sọ fún òun fẹ́ lọ síbẹ̀ kí ló fẹ́ lọ preach níbẹ̀ fún un? So òun tó sọ pé àwọn ẹ̀sẹ̀ kan sàlátù sí then why tó ṣe fẹ́ lọ sàlátù? So kọ́ wash out kára àmọ́ ni wash out wọ́n kọ̀ fẹ́ gbowó wọn ni. Bẹ́ẹ̀ni. Ó kò tilẹ̀ gbowó nìyẹn. Bẹ́ẹ̀ni. Tó ṣe fẹ́ lọ síbẹ̀ so wash out. Owó ló ń bá lọ, ẹ ṣeun. Ẹ bá a send owó sí oníkùrà ní o. Pẹ̀lú ògo Ọlọ́run. Ó dáa. Pẹ̀lú ògo Ọlọ́run bá ti dé mọ́ọ̀sì máa ṣe é sí. Ó dáa, ẹ ṣé gan. Ọ̀rẹ́ bàbá. Okay. Kọ́ọ̀lù yẹn ń jára wọn ní o. Phone call completed. Kọ́ọ̀lù yẹn ń jára wọn ní tọ́. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Assalamu alaikum. Yeah. Adébáyọ̀ Kọ́lọ́mọ 1. Naam, ẹkùn ọkọ̀ àwọn aláìgbọ́ràn. Ẹ kú àṣeyọrí lọ́nà kan náà. Alhamdulillah. Àṣeyọrí ti Saheed Shittu. Àṣeyọrí oníkùránì Aláyọ̀ Kọ́lọ́mọ Ọlọ́run ní kan tó pa yín o. Allahumma amin. Gbogbo ń tẹ́ wá dí lọ́mọ Ọlọ́run jẹ́ jèrè sẹ́wọ́ yín o. Allahumma amin. Mo tún rí àwọn ìwà kan lára yín. Gbogbo ọmọ tó máa ń wà lóyìnbó. Ọmọ yìí ni mo kọ́kọ́ rí fọ́ọ̀sì ọmọ tó kọ́ máa ń borí nílùú òyìnbó. Alhamdulillah. Àwọn ọmọ tó ń borí pọ̀, wọ́n pọ̀ Ọlọ́run kan ní kéde mi lẹ́nu. Ìbáàrí gbogbo ọmọ àfa ọmọ tó ń sọ̀rọ̀. Alhamdulillah. Èyí tó wá kẹ́sùn fún ọmọ yín. Ọlọ́run ilé ayé yìí Ọlọ́run yóò tó rọrùn sí. Allahumma amin. Àmọ̀ náà Ọlọ́run tó rọrùn. Allahumma amin. Gbogbo dẹ́ ìṣe gbogbo tó bá dé ṣe nǹkan nítorí Ọlọ́run wàhálà bó ṣe wọn rí nì. Ó ṣe wọn láti yọrí nì. Gbogbo àwọn tí àwọn Saheed Shittu ní àwọn àbùkù wọn àti nítorí Ọlọ́run. Nígbà tí èèyàn lọ ń gba bára fún yàn tó tún gba pàṣẹ́ntéèjì ń bẹ̀. Tó ń gbà o. Wàláì. Ẹgbọ́n ni wọ́n sọ yìí. Wàláì. Tàláì. Súnmọ́bì láì. Ilé ìyá àbẹ́ta tí àáfà Young Shehu kọ́ tí Fúlàní dá sí. Fúlàní gba pàṣẹ lọ́wọ́ àáfà yẹn tí mo ní ẹ̀rí ẹ̀ lọ́wọ́. Tó bá àáfà yẹn fa wàhálà gan ni o. Ó bá àáfà yẹn fa wàhálà gan. Ó gba pàṣẹ lórí ẹ̀.
àwọn ọ̀rọ̀ yìí dẹ̀ máa ń sọ náà ló yọ ó dá káfà níṣẹ́ lọ́wọ́ Bẹ́ẹ̀. ọlọ́mọdé ojú ta yẹn tẹ́yìn ò bá ti níbi kankan tó wà kò sí aráàmùgbó ló jẹ yẹn bẹ́ẹ̀ni. ọlọ́run ní ìpínlẹ̀ o. ẹ̀yin tẹ́ ẹ má bínú sà àwọn tó ń béèrè àkáǹtì yìí oníkùránì òun la táàgì sísàlẹ̀ yẹn àkáǹtì yẹn nìyẹn ẹ máa sọ̀rọ̀ yín lọ ẹ máa sọ̀rọ̀ yín lọ. Àmín. Bẹ́ẹ̀ni. wọ́n wá ń pánìkì mọ́ wọ́n ń sọ̀sọ̀ súnà pẹ̀lú wọn ti ṣe súnà wáì ọmọ wa pìrìtẹ́ǹdì tó dáfà tí mo fi láìkí pìrìtẹ́ǹdì ìjọba wà fẹ́lẹ̀ wà ọlọ́run ní fà ìfọ́ta mú o. Àmín. ìrere tó dẹ̀ ń kó security káàkiri náà tó bá fẹ́ lọ tọ̀ security ni tó ọlọ́run mọ́ fi wá pamọ́ o láìdí fi ti pamọ́ o. mo pàdé ẹ̀ lábúlé ẹ̀gbájọ́ ọdún ìgbà kó sì wìlà kí ni problem mọ̀ yìí ó tún wá ń yọ ilé ayé gbé àbẹ́yẹ̀ ilé ayé gbé báyẹn ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rìn káàkiri kó má lè rìn ọlọ́run mọ́ fi mi náà pamọ́ ó fẹ́ yìí náà pamọ́ o. Àmín. lójú wa lójú rí àkàgà àti ìpínlẹ̀ kan fẹ́yìn àparò ọlọ́run bá àtàánú yín àrájọ kan lọ́wọ́. Àmín ẹ ṣeun gan tọ́ ẹ ṣe pọ̀ àmín sà àmín. yà sàlámù aleykum wa rahmatulahi wa barakatuh. naam ẹ̀rọ alhamdulilayi ẹ máa fi sẹ́yìn orúkọ mi ọ̀kan lọ́mọ aláṣeyọrí. bàbá aláṣeyọrí ti kó orúkọ yín báyìí. alhamdulilayi. ní ṣàṣe tìjọ. Allahumma àmín. wàhálà ìṣẹ́ nínú ìwà ẹ̀ mò ń tẹ̀lé yín bọ́mbà tó bọ́mbà ní. alhamdulilayi. èèyàn wá sọ pé èèyàn dà wọ́n wá ní èèyàn dà ẹ̀yin gangan lè. kí ẹ máa ṣe nǹkan láì ṣe pé toró ń retí pé kíyàn kan mú rìtọ́ọ̀nù wá. mo ń ṣe búrámù kan lọ́kọ̀ mo ní ìjà fúri àwọn èèyàn tiẹ̀ ti burú gan ni náà táwọn èèyàn dẹ̀ máa ródòdó ńlẹ̀ báyìí tí wọn dẹ̀ ní fẹ́ tẹ̀ lódòdó yẹn. èèyàn sunkún torí Islam ó ń ṣe nǹkan torí Islam báyìí ẹ sì ń sọ nǹkan míì lẹ́nu. ẹ wo ẹ̀yà lónìí Kùránì yìí nísìnyí kí ló mú yín dá sọ̀rọ̀ yẹn. torí Islam ni kójú má ti Islam wàláì. wàláì mo wá gbọ́ programu yín ẹ tún fẹ́ wá backup pé àtọ́wá pé ebu àbí kíní kan ní wọn gbà kí n kò filẹ̀ o wọn tún ẹnìkan tún pè é sákèsì instantly náà ẹ̀dẹ̀dẹ̀ tún padà pé ojú òní ti Islam sẹ́ ọ̀kan lọ́mọ ojú òní ti yín o ojú òní ti yín o ojú òní ti yín o ẹ kó àṣeyọrí gan ni o. alhamdulilayi. àwọn aráàlú wa dákẹ́ Alif Dawa ó ń ṣe programu kan lọ́wọ́ látijọ́ yìí tó ń hòjà àwọn aráàlú mú mo ní ọlọ́run yọ Alif Dawa tó fi ọ̀kan lọ́mọ gbà ọ́ lọ́wọ́ wọn bá gbé gbà kan ni yóò ti pàtó àfáàyàn sórí ìta. alhamdulilayi. ẹ ti wá silent àlàáfíà wa jọba ọ̀kan lọ́mọ. alhamdulilayi. ó ju ìgbà ọmọ lọ. àṣeyọrí bàbá aláṣeyọrí. ẹlòmíì wo mi ó ní pé ọ̀kan lọ́mọ ìwọ nìkan láàrin ẹkùn mẹ́ta mo ní mélòó ní gbogbo ara ẹkùn a máa dé ogun ọmọ lẹ ní. ẹkùn ti pọ̀ tẹ́ jẹ lọ́dọ̀ wọn tẹ́ pọ̀. a máa mú ogun ọmọ lẹ ní mélòó lára gbogbo wọn. kí ni wàá fẹ́ ṣe nǹkan táyé wá ń rò pé torí Ọlọ́run ló fi ń ṣe nǹkan wá lẹ́ pé torí ara rẹ̀ ni. torí ara ẹ̀ ni. owó bàbá yàn gbà owó tí èsì wọn ló fẹ́ kó lẹ̀ owó bàbá yàn gbà ní àwọn ọkọ̀ kó kalẹ̀ káwọn náà mú nínú kò sí. wọ́n tún fún ẹ ní tiẹ̀ lọ́tọ̀ nú àwẹ̀ o wọ́n tún fún Fúlàní lọ́tọ̀ o. bó làwọn èèyàn rí báwọn torí Ọlọ́run òun gbà tọ́jú ẹ ìpínlẹ̀kùn wá sísì nínú ń bọ̀ wá sí òun gbà tọ́jú bẹ́ẹ̀ òun ṣe gbogbo ẹ̀ ó dẹ̀ tún jẹ wọ́n lẹ́yìn àwa ń bí eléyìí láti jọ pé àní òun fún wa ní rìsíìtì tó ń fún wa ní ẹ̀rí wípé ẹni tó pè wọlé rè kí ni ìjánu yẹn. ó wá tún èyí tá a ní kò fún wa ò fún wa wá ní kò máa bẹ́ẹ̀ wọ́n ọmọ kan kiri pé oúnjẹ èpo oṣù kí ló kọ́ ọ̀gọ́ náà. ẹ wo ó ń pẹ́ kó tó kú dànù wàhálà tiẹ̀ ni ẹ ń pẹ́ kó tó kú ẹjẹ́ ń gbé kọ́ ọ̀lẹ́ lómi jà sàlámù aleykum àti láwàrà káàtó sàlámù aleykum sàlámù aleykum alájì wa aleykum sàlámù àti láwàrà káàtó. gbogbo ẹni tẹ́ ń sẹ́ndì rìsíìtì gbogbo yín mò ń rí rìsíìtì yẹn ṣe gan o thank you. Allahumma àmín. hello ẹ wá bá wa ara lẹ o pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run
ilẹ̀ tá ń tà lọ́wọ́ ní Ṣàgámù. Phone call completed. Ilẹ̀ tá ń tà ní Ṣàgámù lọ́wọ́lọ́wọ́ báyìí. Estate yẹn pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run a máa sọ ní Ọ̀kanlọ́mọ Harmony Estate ní Tashero. Eléyìí Ọ̀kanlọ́mọ Harmony Garden City. Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run inú Ọ̀kanlọ́mọ Harmony Garden City yẹn ibẹ̀ làwọn náà ti fẹ́ kó mọ́kíláṣí ńlá sí báyìí àti ilé kéwú àti mọ́ṣáláṣí ìmí tún máa lalẹ̀ wù ń bẹ̀ láìpẹ́ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run láìpẹ́ láì jìnnà a máa kọ́ mọ́ṣáláṣí ńlá síbẹ̀ tí máa bẹ̀rẹ̀ foundation rẹ̀ pẹ̀lú àpò ara mi. Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run tá bá ti ṣe foundation gbogbo ẹni bá fẹ́ wá bá wa dá sí nígbà náà yóò bá wa dá sí. A máa kọ́ mọ́ṣáláṣí ńlá síbẹ̀, a máa kọ́ ilé kéwú síbẹ̀ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run, a dẹ̀ máa kọ́ school síbẹ̀. Ọ̀kanlọ́mọ Harmony Garden City pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run, pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ n play voice brother wa yìí náà kí náà sọ náà. Ẹ jẹ́ n pè mi ò lè play voice báyìí. Ẹ jẹ́ n pè yín padà. Ẹ jẹ́ n pè yín padà. So inshallah pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mi voice yẹn mi ò lè play mo ṣe pè yín padà. Kí lẹ wí? Àwa nìyẹn. Èyí. Ọ̀rọ̀ ẹ̀sìn ni wàá ló gbé ibi tí má ti kọlù yín ṣàforíjì ń bẹ̀. Agbègbè ibi tẹ́yìn náà dẹ̀ ti kọlù mí èmi náà ṣe àforíjì ń bẹ̀. Ọlọ́run àforíjì gbogbo wa Ọlọ́run àjọ foríjì. Ìmọ̀ràn tí ẹ̀dẹ̀ gba àfàlẹ́gbà gbogbo tó wúlò ń bẹ̀ ó ti mú un lò ó dẹ̀ ti ṣe nǹkan tí ẹ pè lákèésí sí. Ìyẹn bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ ti Malam Yusuf tí ó ń lọ sára àmọ́. Àràmọ́ nìkan kọ́ ló ń lọ àṣáájú tó ń lọ ní UK pọ̀ o. Ibi tó rí kó lọ mùsùlùmí ni gbogbo wa mọ́ ní àjíwá yàtọ̀. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n ìpínpẹ́ fẹ́ máa pè mọ́ ní súnà èmi ń gbẹnu onísúnà sọ̀rọ̀ kò ń so onísúnà ibi tó ń lọ yẹn ọmọ padà sílé ni onísúfì ni. Tó wá jẹ́ pé onísúfì ni tó bá wá jẹ́ pé yóò súfì náà fẹ́ kọ̀ pé kò ń ṣe onísúfì. Ọládìméjì Àrẹ̀mú thank you very much. Ẹ máa sọ̀rọ̀ yín lọ. Ẹlẹ́gbẹ́ sígun mọ̀nàfíkì ẹlẹ́gbẹ́ sígun súfì súnà. So ibi tá a lè gbé yẹn gbó sí nìyẹn. Nígbà tó wá ń jàǹjó ní tó wá ń jàjà díjú tó ń sọ pé donsis in diaspora pé owó tí wọ́n fún lágbájá owó tí wọ́n fi ń fọlẹ̀ tí wọ́n fi ń kógbẹ́ tí àwọn tí wọ́n ń tẹ̀lé ẹ tí wọ́n bá tó bá ní dókítà náà àwọn tí wọ́n ń tẹ̀lé ẹ tí wọ́n fún ẹ lówó àwọn tó ń fàdégún wà lówó tó jẹ́ dókítà náà wà tó bá ní nọ́ọ̀sì tó ní sọ́jọ́ náà tó ń fún ẹ lówó àwọn tó jẹ́ sọ́jọ́ tó jẹ́ dókítà tó jẹ́ nọ́ọ̀sì wà náà àwọn tó ń fàdégún wà náà lówó tó bá wá ní kólẹ̀ wọ́n ń kógbẹ́ tó wo kólẹ̀ kógbẹ́ náà ló fẹ́ lọ gbà lọ́wọ́ àwọn tí wọ́n wà ní Yúróòpù. Tó bá ti pè ẹnìkan tó bá ti pè ẹnìkan tó wà ní diaspora ní orúkọ kan gbogbo wọn ló pè lórúkọ yẹn gbogbo wọn pátápátá ló pè lórúkọ yẹn gbogbo wọn tó jẹ́ cleaner tí ó ń fún ọ náà lówó tó ń fún anybody lówó gbogbo náà ló ti tẹ ẹrẹ bá lára ibo lòkú tí wàá useless nílùú òyìnbó tó ní wọ́n ń dókú. Yà mí lẹ́nu. Ibo ló ti rókò olókùú tó ní ẹgbẹ́kùn wọn. No tó bá tẹ̀ ní wọ́n fòkù Ọlọ́run ṣeun ṣebí àbúrò ẹ̀ náà ti wà ń bẹ̀ báyìí ṣebí uptown náà ti wà ń bẹ̀ òkú làwọn náà ń fọ́. Sọ́kù làwọn yẹn gbé sọ́kù ni wọ́n fọwọ́ lọ́tí rókò olókùú rí dẹ́gbẹ́ ní ẹgbẹ́kùn. Bèlè ta ṣe àbúrò ẹ̀ lànà ẹ̀ tiẹ̀ ń ṣe mí torí yẹn gbogbo bóyá wọ UK gbogbo márèjì ẹ̀ ló ti wà lọ́wọ́ wa báyìí bọ̀dàwọ̀ ní tó àṣírí o àbí tó bá kọjá àyè ẹ̀ ló kù àánú àwọn ọmọ ọlọ́mọdé ló ń ṣe mí àwọn ọmọ tẹ kó wọ UK ẹjú dá àwọn ọmọ yẹn padà sí Nàìjíríà ẹ wo. Onísùnà kankan kàn bá yá àwọn ọmọ ọlọ́mọ jẹ́. Onísùnà gidi kò ní lo àsàlátù pé òun lọ bá wọn ti kàn kò sí wálé kọ̀ọ̀kan ní bẹ̀rẹ̀ yẹn kó jẹ́ káálíkọ̀ ní ọmọ ẹ lọ káàkiri. Ayé yóò ní bàjẹ́ o Alikọ̀ wà ń lu òyìnbó Alikọ̀ wà o Alikọ̀ Saheed Shittu wà o bí o tiẹ̀ sí ń lé tí Ọlọ́run ti ṣe mẹ́yìn odi kò lè lọlé mọ́. Kò
kò sí nǹkan tó fẹ́ lọ ṣe ń bẹ̀ yẹn gan wọn ni kò sáàyè fún ní mọ́sálásí alísùnà kí ló fẹ́ lọ sọ ń bẹ̀ ó ti yé yín kí ni wọn gbọ́yé nẹ́ẹ̀sì kí ni wọn gbọ́yé nẹ́ẹ̀sì tó fẹ́ lọ sọ ń bẹ̀ tó ibi tó ń lọ yóò lọ àjàsà pé sufi tí wọ́n ń ṣe ní tí wọ́n ṣe yẹn ní tí àwọn alísùnà tí wọ́n ta. ẹ bá wa gbé live gbogbo program tó bá ṣe ẹ bá wa gbé live afẹ́gbọ́n tó fẹ́ sọ. so òun lọ àjàsà ẹ̀ ní so kí ni sọ́sùnà máa àjàsà àsàlátù wọn àjàsà ẹ̀ tó jẹ́ máa àjàsà ẹ̀ wọ́n pé òkè ibìkan làwọn yóò ti kẹ́sìn ṣùgbọ́n agbègbè tó fi fara mọ́ agbègbè pé tí a ń ṣe nítòsùnà takò lòun àjàsà so bó ṣe rí nìyẹn ó súnà kọ oníṣùfì. lọ́rọ̀ kan sìn mufti Manchester lẹ́nu gbogbo àwọn onísùnà ẹni kò kì í ṣe onísùnà wà jàmáà. èso ó súnà kọ. tó tán. lẹ́nu mufti ló ti wá. lẹ́nu mufti Manchester ló ti sọ bẹ́ẹ̀. tọ́. onísùnà tó bá fẹ́ takò ọ̀rọ̀ tí mo sọ yẹn tó jáde tó bá ṣe láti kó gbé. mufti Manchester lórúkọ gbogbo àwọn onísùnà wọn ní Yusuf kì í ṣe onísùnà wà jàmáà. ṣé wàá rí èmi ò kì í ṣe onísùfí sọ́ra mi lè sọ ọ̀bẹ àbọ̀ onísùfí but lórúkọ àwa alùsùnà wà sàkọ́ọ̀fà òun ni tiwa àwa alùsùnà wà sàkọ́ọ̀fà kò sí lára wa. ẹni méjì kò mọ̀ náà fíkì. kò sí lára tiwa mo ń wá onísùfí kan kó onísùfí kan pè wọlé onísùfí ló kù báyìí mo ń wá onísùfí kó bá mi pè wọlé kó dà pé láti mo nídìí onísùfí tó fẹ́ bá àjàsà Yusufu bóyá lára onísùfí mo fẹ́ tẹ́ sẹ́ǹdì owó mo fẹ́ tẹ́ sẹ́ǹdì rìsíìtì mo kí yín ẹ ṣe gan-an ọlọ́mọ mi wà pẹ̀lú mo ti ráwọn èèyàn tó ń sẹ́ǹdì owó yà onísùfí mo fẹ́ kó pè bá di pé báyìí mo ń lọ sí mo lọ mọ́ọ̀sì onísùfí bóyá òkè inú àwọn àwésù ló wà inú àwọn fámílì àwésù ló wà ọ̀dọ̀ àwésù ló wà àwésù ní chief yẹtìrí Yusufu Saidi àti Fulani wọ́n ṣe alùsùnà wà jàmáà wọ́n ṣe alùsùfí wà jàmáà wọ́n kì í ṣe alùsùnà wà sàkọfíà alùsùnà kọ àwọn alùmùnàfìkìnà tẹ̀rí Saidi Yusufu àti Yusufu ok ìyẹn kan tó pè wọlé ẹjọ́ ní sùúrù ṣe Saidi ń sìn gbogbo àwọn alùsùnà ló ti bá jà títí kan àfa ẹ̀ Fulani àti àwọn àmọ́tafẹ́ wà yẹn sí so that Yusufu náà sí wọ́n ti deny yẹn so salamu alaikum wa rahmatullahi wa barakatuh ṣé lára yín ló wà. ṣé ní Sufi lẹ́yìn ni. bóyá lára yín ló wà ní UK. kí ló lọ ń ṣe lásàlátù onísùfí. àní kí ló fẹ́ lọ ṣe lásàlátù onísùfí. ó fẹ́ ṣe 30 years anniversary ó lè ọ̀rẹ́ Fulani ó lè lọ gbówó lọ́wọ́ Saidi mi Saidi tẹ́gbẹ́ òun ló náwó ju gbogbo ayé ń sìn gbogbo ayé the best olówó gbogbo ayé. má gbàgbé mọ́ṣáláṣí tó fẹ́ ẹ̀yẹ́ ní sùúrù Saidi mọ́ṣáláṣí tó fẹ́ kọ́ fún Ọlọ́run ní Lẹ́kí má gbàgbé o àdéhùn ni o má gbàgbé mọ́ṣáláṣí tó fẹ́ kọ́ fún Ọlọ́run ní Lẹ́kí o. tọ́ bóyá jẹ́ nìyẹn o èmi náà lọ mọ́ṣáláṣí jàre Saidi mọ́ọ̀kì tó fẹ́ kọ́ fún Ọlọ́run jẹ́ ìran ẹ létí kọlù kan tó ti wọlé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum wa rahmatullahi wa barakatuh. Èwo lẹ́yìn bẹ̀? Alùsùnà lèmi o. Wà jàmáà àbí Sufi àbí Sàkọ́fà. Ẹni sùúrù gbogbo wa lálùsùnà. Ìhun tó bá wà lẹ́yìn yẹn la máa fi alùsùnà wà jàmáà ọ̀tọ̀. Alùsùnà wà Sufiya ọ̀tọ̀. Àwọn alùsùnà wà Sàkọ́fà ọ̀tọ̀. Àwọn alùsùnà wà mùnàfìkínà ọ̀tọ̀. Èwo lẹ́yìn jẹ́ ń bẹ̀? Ẹni wo lẹ jẹ́ ń bẹ̀? Alùsùnnàtì wal jamaa. Alhamdulillah. Ìkan náà ni gbogbo wa. Ìkan náà ni gbogbo wa. La nufariqu. Bayna ahadin min rusuli. Àmín bákan. Masha Allah. Allah
wà pẹ̀lú yín. Allahumma àmín. Ní jábọ́ láíláí. Àmín. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Àmín. Ó dàbọ̀. Tọ́ ẹ ṣeun púpọ̀. Ó dàbọ̀. Jẹ́ pé àtàlùsùn náà wà jàmáà àwọn oníjà o ṣùgbọ́n àwọn oníjà nídìí eléyìí ẹ wò Saheed jẹ́ irun ẹ létí mọ́láyì tó fẹ́ kọ́ fọ́ lọ́hùn o má gbàgbé o nítorí irun ẹ létí o mọ́láyì tó fẹ́ kọ́ fọ́ lọ́hùn o ìwọ ló ṣàdéhùn fọ́ lọ́hùn pé ó fẹ́ kọ́ mọ́láyì fọ́ lọ́hùn o wàá kọ́ skul wàá kọ́ hòtẹ́ẹ̀lì o ti kọ́ skul ló lẹ́nu ara ẹ o parọ́pọ̀ kọ́ skul èmi ò gbà pé kọ́ skul o tójú dọ̀la mi nígbàgbọ́ o ó dẹ̀ ti ra mọ́tò ńláńlá lẹ́nu ara ẹ ṣùgbọ́n ó wá kú ilé Ọlọ́run tó fẹ́ kọ́ yìí ṣòdí ilé Ọlọ́run tó fẹ́ kọ́ yìí ilé Ọlọ́run gbọ́dọ̀ kọ́ o ẹni tó ń pè mí ẹ má pè mí sí ẹjọ́ tó tọ́ Ọlọ́run ẹjọ́ dáre play kínní torí tọ́ Ọlọ́run kí ló ń ṣe nẹ́tíwọ̀kì òun dà ná òun dà skul tó ní fẹ́ kọ́ dà ẹni tó ń pè mí kó ní sùúrù hello. Phone call completed. ẹ má bínú màá pè yín padà màá fi ń ṣe last call ẹ má bínú sáré play skul Saheed nígbà mo rí iná bóun tẹ̀ ti rí náà o péjì wo ló gbé náà ẹ wo mi tẹ̀ rántí péjì tó ti ẹ gbé pàápàá mo náà fẹ́ kọ́ skul kan tí mo rí tó ń padà pé òun fẹ́ kọ́ skul òun fẹ́ kọ́ lé mọ́kíláṣí ok mo ti rí ní sùúrù bàbá olówó mọ́kíláṣí ní sùúrù ó yá mọ́kíláṣí fẹ́ kọ́ ó yá kọ́ ó yá. owó ọ̀pọ̀lọpọ̀ yìí èmi ò kọ́ mọ́ṣáláṣí èmi ò dẹ̀ nínú fẹ́ kọ́ tí bá fẹ́ kọ́ skul owó tèmi kọ́ tí bá fẹ́ kọ́ hòtẹ́ẹ̀lì àbí kílẹ̀ ń pè bá fẹ́ kọ́ hòtẹ́ẹ̀lì owó mi kọ́ tí bá fẹ́ kọ́ mọ́ṣáláṣí inshallah máa fowó mi kọ́ fúnra mi. inshallah. mi ì lówó lọ́wọ́ o mi ò ní mo lówó lọ́wọ́ o máa fowó tèmi kọ́ tí n bá. ní sùúrù Saheed owó ti dé báyìí lẹ́nu ẹ̀ ó ní mo láìkí bọ́lọ́hún tó lò mẹ́rin ó ní inshallah bí máa nà bọ́lọ́hún bá ṣe bọ́lọ́hún bá fún ẹ lówó wàá kọ́ mọ́lá ṣe fọ́lọ́hún ṣùgbọ́n ń sìn ìwọ tó lè sọ pé o kọ́ skúlù o kọ́ o ra mọ́tò lọ́sẹ̀ọ̀sẹ̀ mi ò báyọ̀ jiyàn torí gbogbo afẹ́ẹ̀tì yẹn mi ò bẹ́ẹ̀ lọ́bẹ̀ ṣùgbọ́n ohun tó bá fi lè mọ̀ pé o ṣe ohun tó tó yẹn jọ mọ́kíláṣí Lẹ́kì jọba kìmọ́lẹ̀ o bàbá kìmọ́lẹ̀ kò dẹ̀ dá kọ́ mọ́ àgbàbára o mọ́ àgbàbára mọ́ lórí social media gbogbo pé òun ẹni máa bẹ́ẹ̀ dáwọ́ ẹjọ́ yẹn ẹni kò rán ẹlẹ́jọ́ o kò sẹ́ máa bẹ́ẹ̀ dáwọ́ ẹjọ́ o nídìí eléyìí ẹ wò ẹ jẹ́ máa fi yẹn ṣe lọ èmi náà lọ mọ́kíláṣí mo ti wà ní tòsí mọ́kíláṣí lẹ́yìn máa táyé ṣe mo tí mò ń ṣe yìí kọlọmọṣẹ́lá wà pẹ̀lú ẹ̀dá kúngbọ́ ìtẹ́dí sẹ́ǹdì owó sí ẹ oníkùránì ẹjọ́ ọlọ́run bàbá àbòyìn láṣìírí bákan náà lẹ́ẹ̀kan sí ẹjọ́ ilẹ̀ tá à ń tà lọ́wọ́ ní ẹjẹ́ tó polówó lẹ́yìn lẹ́ẹ̀kan kí tó máa lọ ẹ bá ara lẹ o ẹjẹ́ tó polówó lẹ́mí o ẹ dákun ó ṣe pàtàkì o kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ o ewu sísítẹ́ẹ̀mù yìí gan tí ń ṣe bákan mi tí understand ẹ o tọ ẹ̀yin ẹ bá ara lẹ o ẹ wo ọ̀rọ̀ sísítẹ́ẹ̀mù yìí mi understand ẹ o dàgbò ti hangi ni o ẹ dákun ẹ wá bá wa ra lẹ̀ ilẹ̀ tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ bá òkè ó ti gbé wá ó dẹ̀ ń ṣe bákan tẹ́lẹ̀ níbi tó wá ń ṣe bákan tẹ́lẹ̀.